àjòjì ọwọ́ kan kò kúkú gbẹ́rù dórí o. àjòjì ọwọ́ kan kò kúkú gbẹ́rù dórí. ẹ jẹ́ ká ṣera wa, ẹ jẹ́ ká ṣera wa lóṣooṣù ọwọ́ yé. ẹ jẹ́ ká ṣera wa, ẹ jẹ́ ká ṣera wa lóṣooṣù ọwọ́ yé. Ajamatu Rahman Afrikotun Atahabiyo. Ajamatu Rahman Afrikotun Atahabiyo. Ohun àtijọ́wò ara mi kíkún lómi kún o. Ohun àtijọ́wò ara mi kíkún lómi kún o. Ọpẹ́ nìkan kò kúkú dáhùn kankan. Ọ̀rẹ́ nìkan kò kúkú jọ̀rùn kankan ká bímọ sọ́kàn. Yorùbá, Igbo, Hausawa, muna kiran dukanku. Ká bímọ sọ́kàn. Allah ku zo mu haɗa hannunmu. Ku gyara kasanmu Najeriya. Don kasan mai albarka ne. Ká bímọ sọ́kàn. Ojú tó lé, Ojú tó kù, ojú tó lé lẹ́ẹ̀kan sí o. ojú tó kù. Ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán. Ní gbogbo bíkíbi tí ẹ ti ń gbọ́ wa káàkiri lórílẹ̀‐èdè àgbáyé. Àfà, ọ ní ẹkùlé báyìí, òun làlejò máa ń kára lé. Bẹ́ẹ̀ni, ẹ káàbọ̀ Irú lápérò ọ̀nà tó bá ti pẹ́ ta ti ríra wa ńkọ́. Ẹkújọ́ mẹ́ta ni. Ó tójọ́ mẹ́ta la máa ń kíra wa. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé ó tó ọjọ́ mẹ́ta. A kú ìsinmi nítorí ìsinmi ti bẹ̀rẹ̀ láti àtàná ní ìsinmi ti bẹ̀rẹ̀. A kí wa pé a kú ìsinmi. Ọ̀pọ̀lọpọ̀ ìsinmi òun la máa ṣe ní ilé ayé. Àbẹ́ ti gbàgbé náà sọ pé lálálẹ́ Friday o tẹ́mi yóò bá súnlé o ẹja kan tán súnlé òrìn wálé mò ń gbọ́ o. Àfà bí mo ṣe gbéra ẹ jẹ́ kí n pè wọ́n ní ṣé ọkù wálé ni màá pè wọ́n ní àbí bọ̀dà wálé nítorí bàbá ni màá pè wọ́n nítorí àwọn tó bá ti jù ní àfà ọwọ́ èèyàn ti kọrin sẹ́yìn o. Kọ́lọ́n má ṣe wá lóníṣẹ́, Kọ́lọ́n bá kó jẹ́ kí gbogbo àwa tá a ṣiṣẹ́ náà Kọ́lọ́n bá kó jẹ́ ká jèrè iṣẹ́ wa, á dẹ̀ máa jèrè iṣẹ́ wa lágbára Ọlọ́run bá. Mo rántí pé orin yẹn báyìí tó bá ní ré power nígbà yẹn, tó bá ní ré power lálálẹ́ Friday báyìí wàá máa gbọ́ intro wọn náà nìyẹn. Ẹ wò ó, akí gbogbo wa pé ẹ káàbọ̀ sórí ètò ojú tó lé. Akí Ọlọ́run bá fìyìn fún Elédùmarè, ọba àná, ọba òní, ọba títí ayé, ọba tí ò ní bẹ̀rẹ̀, tí ò ní nópin, tí ò dẹ̀ ní fẹ́ nópin. Ọlọ́run ọba náà ló ní ọjọ́ gbogbo. Kábíyèsí rẹ̀ Elédùmarè, ọba tó ṣọ́ wa lọ lọ́sẹ̀ tó kọjá. A tún wá padà sórí ètò lọ́sẹ̀ yìí. Kábíyèsí rẹ̀ Ọlọ́run bá gbọ́ pé Ọlọ́run bá gbà yín wá. A tún ti wá dé sórí ètò báyìí. Àwọn ọmọ yín náà ni wọn ò nífẹ̀ẹ́ lómi ṣe wá, wọn ò dẹ̀ nífẹ̀ẹ́ lómi ṣe yín náà láṣẹ Elédùmarè. Orúkọ mi ò yí padà, Yusuf Ògúnbáyọ̀ Olúwatóbilọ́ba òun lórúkọ mi, ọmọ wọn ní ìlú Abẹ́òkúta. Ó yá àfà ẹja máa dá ẹ̀kọ́ ká tó lọ sí. Ẹkùlé là kò nílé bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ lákérò ọ̀nà. Yorùbá bọ̀ wọ́n sọ pé ewúrẹ́ tó bá wọlé tí ò kágò dẹran àmúso. Bákan náà wọ́n sọ pé àgùntàn tó wọlé tí ò kágò dẹran àmúso. Àwa sì bá ọkùnrin, a sì bá obìnrin, a sì bá ọmọdé, a sì bá àgbàlagbà, a sì bá gbogbo pèdèpèdè gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ yín àgbààgbà tẹ́ ká tó máa tẹ̀yìn tẹ̀ tí ń sọ ká tó máa sọ. Ẹ̀yin tẹ̀ sọ pé ká máa sọ nítorí pé ẹ̀yin náà ń bẹ lẹ́yìn wa, nítorí pé ọmọ kékeré tí ò bá fi tàgbà sí yóò jẹ́ ẹ̀yìn rẹ̀ ń sun ni, nítorí pé ẹ̀yin náà lẹ́tọ́ wá sọ pé odò tó bá tún gbàgbé orísun yóò gbẹ ni. Àwa jẹ́ ojúlówó ọmọ Yorùbá náà ló jẹ́ ká máa wí, bẹ́ẹ̀ sì ni a máa wí. Bẹ́yìn náà sì ń fọ̀ tó sì ń ṣe fọ̀ tó mọ́ tónítóní, bẹ́ẹ̀ sì ń pè tẹ́ ń pè tó ń jẹ bó sì ń jẹ́ tẹ̀tí ní káwa náà mọ̀ tẹ́bẹ̀ bó sì ń yẹ yín kó yẹ wá náà. Èyí tó àtúnṣe lọ́wọ́ báyìí ju kó yẹ wá nítorí pé yẹni káyẹ́ lẹ́ kó yẹ gbogbo wa kalẹ̀. Wọ́n á sọ yìí pé rírọ̀ wọ́n á sọ pé pẹ̀sẹ̀ ní ń jẹ ẹlẹ́dẹ̀ lágbàlá pẹ̀sẹ̀ jẹ́ kára dẹ̀ wá tówó tọ́lá ti ìtẹ̀yẹ. Orúkọ tèmi ni Taofik Ṣàfihàn Ọlágbàdé, ọmọ bíbí ìlú Ìbàdàn kò bá ọmọ jẹ́ ǹdẹ́ bàbá tó bí mi lọ́mọ. Àtúntì dé bá a sí ń dẹ̀ ẹjẹ́ àjọ fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ kájọ wá fi etí gbéyàwó ọ̀rọ̀ bá ń já wọn sí bó ṣe lọ. ọpẹ́ ní fẹ́lẹ́dùmarè ọba ńlá, àjíkẹ́ ọba tó lóhun gbogbo, tó tún lè sohun gbogbo, ọba tó mú wa lọ láti ìjẹjọ, tó tún mú wa padà bọ̀ látàrí ayọ̀ àtàláfíà. Kábíyèsí. Òun náà la fọpẹ́ la fìyìn fún. Láìsí rẹ Olúwa kò sóhun tá a lè dá ṣe. Ọ̀rọ̀ gọ̀jigọ̀ tí ka Sátánì láyà, òkè ńlá tí ka Sátánì láyà.
ìbẹ̀rù ńlá aláàfin ọ̀run aláàfin àjọbọ agbókọjá ogbó arínàjùràn lọ ajá tí kì í jámọ́ lẹ́yìn ẹkùn bàbá mi bá. kábíyèsí. tó a fi ọpẹ́ fún akọ́dá àṣẹ̀dá ayé a fi ọpẹ́ fún ọlọ́run ọba nítorí wípé òun náà ló yẹ ká máa bọ̀ ní gbogbo ìgbà a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó ti mú wa lọ láti ìjẹjọ tó tún mú wa padà bọ̀ wá ní ibi ìláyọ̀ àtàláfíà. tó orúkọ mi ò yí padà orúkọ mi ni Olúbísí ọmọ bíbí Akínlóye Ìkòyí Ẹ̀sọ́ àti Túndé lónìí ọlọ́run àánú òya ẹ máa bá wa lọ ẹ mú gègé yín ẹ mú tákàdá yín ẹ wá àga pélébé kan òya ẹ fi jókòó ẹ wá gbọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ ká jọ yànnàná ọ̀rọ̀ fúnra wa kí ló ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo ẹ̀ pátá òun lẹ máa gbọ́ ní Ghana bíbá yìí lọ́wọ́lọ́wọ́ báyìí òya ẹ máa bá wa kálọ olóòtú òya ẹ jókòó ọ̀rọ̀. ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí àwọn ọmọ yín náà ní ẹ ti mọ̀ pé nílé iṣẹ́ wa níkànnì Káyà rédíò a máa sọ pé ó pọ̀ ńlẹ̀ bí yẹ̀pẹ̀ ó pẹ̀ ńlẹ̀ bomi òkun nítorí omi òkun kò ní bẹ̀rẹ̀ kò lópin nítorí tó bá wọn ní kò síbi tí ò sókun kò dẹ̀ síbi tí ò sí ọ̀sà ó pọ̀ ńlẹ̀ bí yẹ̀pẹ̀ ibo la máa kọ́kọ́ lọ lónìí ìmọ̀ràn ni ṣé mọ̀ràn ni ká pélé àbí ká wò ó pé Nàìjíríà náà ló fà á bílùú wa ṣe rí òun ló fà á kí ni nǹkan tó ṣẹlẹ̀ arábìnrin kan lélẹ́yìí ó ní mo ta gbogbo dúkìá mi pátápátá títí kan bẹ́ẹ̀dì tí mo fi ń sùn títí kan gbogbo nǹkan tí mo ní pátápátá ni mo tà kí nìdí tó fi tarú nǹkan yẹn àfà torí pé ó fẹ́ kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà ó fẹ́ relocate lọ sí orílẹ̀‐èdè Amẹ́ríkà lọ́hùn ló ṣe ta gbogbo dúkìá ẹ̀ pátápátá ṣùgbọ́n Ọlọ́run wa bá ṣe ó dàbí pé ó ń rẹ̀ǹtì lé ni ṣùgbọ́n kì í ṣọ̀rọ̀ àwàdà nígbà tó wá ta gbogbo nǹkan tó ní pátápátá láti lè fi ṣe ìrìn àjò lọ sí Amẹ́ríkà nígbà tó máa dé ẹ́mbásì wọ́n bá deny passport ẹ̀ wọ́n bá deny visa ẹ̀ ipe kò lè lọ sí ibì kankan ava. lóòtú. ìgbà tí mo wá wo lórí Facebook tí mo ti rí ó wá sùn ẹni tó ti ń sùn sórí bẹ́ẹ̀dì tó ti ń yí sọ́tún yí sósì ó wá dẹni tó jẹ́ pé ó ń ṣí wíńdò lẹ̀ kátẹ́gùn lè fẹ́ wọlé ó wá dẹni tó ń tẹ́ aṣọ lẹ̀ torí kó lè fẹ́ sùn. ṣé Nàìjíríà ló fà á kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kan tó jápa kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ mọ̀ pé àwọn ohun lóòótọ́ tabaníkàwò àwa ń sọ̀rọ̀ nísọ̀rọ̀ pé àwa náà ta wà níbí báyìí ẹ jẹ́ ká fi àwa ta wà níbí báyìí ká fi ṣe example ẹ jẹ́ ká fi àwa ta wà ní Ghana nítorí àwa náà sí lórílẹ̀‐èdè Nàìjíríà diaspora làwa náà wà nítorí àwa sí lórílẹ̀‐èdè ká fi ti wà yìí ká fi ṣe example mo wò kan náà lórí Facebook nínú ọ̀sẹ̀ tá a lò tán yìí náà ni arákùnrin kan náà wà l'Amẹ́ríkà ó ń ṣe fídíò ó ní ìwọ tó ní o fẹ́ ta lé tó ní o fẹ́ ta lẹ̀ tó ní o fẹ́ ta dúkìá ẹ̀ tó bá dé Amẹ́ríkà wàá ṣe bricklayer o serious ó ní tó bá dé Amẹ́ríkà owó dé onírin ó wà l'Amẹ́ríkà wàá gérin ó ní tó bá dé Amẹ́ríkà wàá fọlẹ̀ wàá gbálẹ̀ ó ní kì í ṣe pé bóyá torí òun wà bíbá yìí òun fún gbogbo ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà nímọ̀ràn ìwọ tó bá mọ ipò fẹ́ wá tó bá ní owó ẹ̀ lọ́wọ́ o lè wá ṣùgbọ́n má sọ ipò fẹ́ ta dúkìá o fẹ́ ta gbogbo nǹkan tó ní pátápátá láti lè ní o fẹ́ fi wá travel nítorí tó bá travel wá sí ibi báyìí wàá ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ni arákùnrin yẹn ó ṣe fídíò yẹn mo wo fídíò yẹn òun ló wá jẹ́ kí n wá tún mú ọ̀rọ̀ arábìnrin yìí wá wípé nǹkan tí arákùnrin yìí tó sọ ó dàbí pé ó fẹ́ bọ́ sí òótọ́ ọ̀rọ̀ afa ẹ jẹ́ ká sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú díẹ̀. olóòtú ojú tó lé ojú tó kò. ọ̀rọ̀ tí ẹ mú wá ọ̀rọ̀ tí ó gba ọgbọ́n tó dẹ̀ tún mú òye wá ni tó dẹ̀ tún pèèyàn sí àkíyèsí ṣe rí tí èèyàn bá sọ pé tábàwo tí Yorùbá máa ń pè wọn ní tábàwo ti dúndùn ìfọ̀n àhọ̀rà dègùn téèyàn bá wo bí ìlú Nàìjíríà ṣe rí èèyàn máa misbehave
lápèjúwe ń sìn bí nàìjíríà ṣe rí lọ́ọ́ báyìí téèyàn ò bá ní àròjinlẹ̀ yóò ṣe kíni yóò misbehave yóò ṣe tí ò yẹ kó ṣe ṣùgbọ́n téèyàn bá wò ó dáadáa a máa rí i pé ìgbani tó yí kan ilẹ̀ áfíríkà lọ́wọ́ kì í sí nàìjíríà nìkan ẹ ti understand but mí pé àwa táwa ní nàìjíríà máa sọ pé kíní ti pọ̀ jù in tó ń ṣe nàìjíríà gbogbo òdu ló ń ṣe so téèyàn bá wà ti torí pé èèyàn fẹ́ travel lọ sókè òkun káàtì pé kò sádánwò olóòtú fẹ́ jẹ́ sí kíní kan sometimes ẹ máa tíǹkì bóyá ẹni yẹn nǹkan kan ṣe ló fi ṣe bẹ́ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ nǹkan kan ò ṣe wọ́n o kéde kó bóyá wọn wò bóyá nàìjíríà rí bákan àwọn kan ní láárí wọn lówó lọ́wọ́ tí wọ́n sì ta property wọn bẹ́ẹ̀ tí wọ́n kó lọ ara àwọn tó rí bẹ́ẹ̀ dáadáa bọ̀ sẹ́mi pé yẹn sàn án wò bóyá situation nàìjíríà ló jẹ́ kóta ẹlòmíín bẹ tó lówó tó lọ́lá tó dẹ̀ ta gbogbo nǹkan yẹn ó lè mọ́ tó owó ńlá o ẹ̀tẹ̀sán tó kọ́lé gan sẹ́ńpá ni ò kọ́lé sìn tó kọ́lé eléyìí ò kọ́lé ẹni gbogbo property ẹ̀ ló tà so ẹni tó ń gbénu lé ó dẹ̀ ẹni tó ń ṣe kíní kan so nǹkan gbé ojú kò ń bẹ pé bóyá bí nàìjíríà ṣe rí ni ó jẹ́ kó rí bẹ́ẹ̀ ara ẹni tó ṣe pé ó ta gbogbo property ẹ̀ tó ní tó dẹ̀ lọ síbẹ̀ tó nà lọ torí pé ó fẹ́ change tó dẹ̀ síbẹ̀ tó lọ síbẹ̀ ṣùgbọ́n nǹkan kan lè mi fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ ní wípé tó o bá dá nílé ò lè dá níta tó o bá mú ilé rẹ òun travel lọ sájò ó ta ilé tán tájò bá lé ilé ló ń bọ̀ wọ́n ní aláàjì wá sọ yẹn ní sọ pé ẹ má torí ẹ̀ẹ́dẹ́kẹ́bẹ̀ẹ́dẹ́ jẹ́ òye ẹ má torí ẹ̀ẹ́dẹ́kẹ́bẹ̀ẹ́dẹ́ torí pé tí èdè bá owó ẹ má torí ipò kẹta lẹ́yìn torí òkè òkun ẹ má torí ẹ̀ẹ́dẹ́kẹ́bẹ̀ẹ́dẹ́ tó torí pé òun fẹ́ lọ sí ẹ̀ẹ́dẹ́ ibi tó dára ibi tára ó ti dẹ́ ó wá babi tí ọlọ́run dẹ̀ fún jẹ́ ṣé mo wípé tí ó ti fẹ́ gba iyì ó fẹ́ lọ gba yìí ń bẹ̀ ibi ó ti ń níyì ó wá tà dànù ó dẹ̀ rí ìgbà mi tó ń lọ sí báyìí ibi tó ti tà dànù owó ló fi ra. kò tẹ̀ tí ì lọ. bó ti gbìyànjú àti máa lọ so nǹkan tó ń bẹ̀bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbà wípé téèyàn bá travel ibẹ̀ máa ń dáa ju ilé lọ wàláhì ìgbà tèmi náà travel kó nàìjíríà mo tó mọ̀ pé nàìjíríà dáa ju everywhere lọ nàìjíríà bó o bá rí opportunity ẹ ní Ìbàdàn tó bá gba Abẹ́òkúta lọ kò sẹ́ni tí ó bí ẹ bí ò bá Èkó ò bá gbé ọ tó bá gba ìlú ìnìbò lọ́dọ̀ yín ná Iléṣà tó bá gbàbẹ̀ lọ wàá rí tiẹ̀ ṣe ń bẹ̀ wàláì Ọ̀ṣun ṣẹ́ẹ̀tì sáà ní mo sọ so but nǹkan tẹ́ ẹ lè ṣe ní Ìbàdàn ẹ sì lè ṣe lẹ́kọ̀ọ́ nǹkan tá a lè ṣe ń lu wa wàláì àwọn àbí wa dábàá sí wa ń Ghana à lè ṣe tí bá kọ́ làwọn bàbá tó wà ń lu Ghana yìí tí wọ́n fi ìgbìyànjú pé ọmọ Yorùbá gbọ́dọ̀ rọ́wọ́ mú ló jẹ́ ká máa ṣe ọ̀pọ̀lọpọ̀ nítorí pé bí lè ṣe gbà wá ni òde gbà wá ní tá à ń ṣe ń Ghana yìí kò sí country tí wọ́n ti ń ṣe tó bẹ́ẹ̀ so ìfẹ́ àti àṣẹlẹ̀ àwọn bàbá wọn lẹ̀ Yorùbá ló jẹ́ bẹ́ẹ̀ ibi tá a ti lọ ni wípé irú ọmọbìnrin yẹn náà sì bá ó ṣe mistake rẹpẹtẹ látara pé ó ta property ẹ̀ nítorí pé ó fẹ́ lọ gbé ibì kan nísìnyí tí wọ́n bá tiẹ̀ dáwó padà fún gan sówó yẹn ó lè dá padà káti ẹ̀ kún wọn tiẹ̀ dá padà fún. ẹ̀sán ipò ti lọ Adébísí ẹ̀sán ipò ti lọ. ó ti lọ ní ẹ tiẹ̀ wá gbọ́ káti ẹ̀ kún wọn tiẹ̀ wá dá padà fún wọn wá fún lówó yẹn tó pé tí wọn ò tún dín gbogbo nǹkan tó tà yẹn kò lè ríra bẹ́ẹ̀ mọ́ ẹni tó ta fún òtún fowó lè so ká tó wá sọ pé kò tiẹ̀ lè rí kò lè rówó yẹn gbà mọ́ so ìròrí ìwọ ìjọ nítorí Ọlọ́run tá a bá fẹ́ travel ẹnìkan àjọ sọ̀rọ̀ lẹ́ni ó ní àfà òun fẹ́ travel lọ sí ìlú òyìnbó ní kò sẹ́ni tí ìlú òyìnbó kò wù ṣùgbọ́n èmi máa ń bẹ lọ́n kéèyàn ó kọ́kọ́ dá ń lé ná ká tó lè sọpa máa lọ ní ìta lọ síbi kan torí tó bá dá ń lé ta ní àjẹsẹ́kù ńlé ìlé lọ lóyìnbó ń sìn kí n sọ pé mo máa dé ní ọ̀túnla nígbà tí pé mo ti lówó lọ ó dandan màá sì lọ́dún 2 sí 3 kí n tó ẹtẹrẹsítàn. àwọn tó tiẹ̀ wà níbẹ̀ àfà àwọn tó wà níbẹ̀ wọ́n ní kó tó ìwọ tó bá ta lé tó ta gbogbo dúkìá ẹ̀ pátápátá wọ́n ní kó tó lè balance wàá lọ́dún ó kéré pátápátá wàá lọ́dún 2. àbí. wọ́n ní ọdún 2 yẹn kẹ̀dẹ̀rẹ̀ wọ́n ní àìdá wàá máa ṣiṣẹ́ látàárọ̀ ṣúlẹ̀ láì ní ìsinmi. wọ́n tó tún wá sọ kínní kan ó bá àjọmọ 40 years jù báyìí lọ wọ́n tún wá láìkí wọ́n wá sọ ẹ̀dọ̀ ọmọ kékeré ó sì tún lọ sí skul kó lè lẹ́nu tó bá lọ kàwé àwọn tó kàwé ń bẹ̀ ni wọ́n lẹ́nu náà kà kéèyàn àbúwọ̀ tó bá lówó tó ní nǹkan rẹ̀ so kí ló dé tó yẹ pé àkọ́kọ́ tún inú ilé wa ṣe ní ká má travel bẹ́ẹ̀ jẹ́ àrò wípé ibi tí mo ń lọ yìí báwo ni bẹ́ẹ̀ ṣe rí so ayé jẹ́ ká máa rò dáadáa so kó kálukú wa ká tó máa ra gbálẹ̀ nǹkan tí a bá fẹ́ ṣe. Adébísọ́yà ẹ̀yin náà sáré dá sẹ́wọ̀n rẹ̀. wẹ́ nǹkan tí mo rí sí ni wípé nígbà tí ó ta lé nígbà tó ta gbogbo property ẹ̀ tó ní
ọwọ́ ìwọ̀nba náà tó ní ó tà tán báyìí wọn ò gbà padà mọ́. wọ́n deny passport. wọ́n deny passport ẹ̀ fine níbo ló fẹ́ padà sí. ibi orílẹ̀ padà sí ṣùgbọ́n ilẹ̀ ńlẹ̀ ló ń sùn. ẹni tó ní èsì ẹni tó ti ní tẹ́lẹ̀ wá dẹni tí ò padà ní. ẹni tó ní èsì ó wá dẹni tó ń ṣí wíńdò lẹ̀ kátẹ́gùn lè wọlé. kò sí nǹkan tó sọ wípé kó má fi àbúrò ẹ̀ kan síbẹ̀ bó ṣe ń lọ ìgbà tó sọ wípé ìgbà tó ti rí wípé báyìí òun ti gba òun passport òun ti bọ́ sí àbí físà òun ti bọ́ sí. kò bọ́ sí o. àsìn ó rò ó ní ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn. wípé ó máa bọ́ sí. wípé ó máa bọ́ sí òun náà ló jẹ́ kó ta gbogbo nǹkan tí ó ní. tá a bá wá tún rí nídàkejì kò yẹ kó ta gbogbo nǹkan tó ní bó ṣe bí tàbábúrò tàbí nǹkan kan ó yẹ kó wà ní ìcháàjì nǹkan yìí kó máa rí wò. so tó bá wá ṣe wípé ó bá wá ṣe nídàkejì ó máa mọ̀ yìí pé òun máa rí nǹkan dé bá. ó tiẹ̀ ní lọ́kì gan sẹ́. so ní ìsìn báyìí ìgbà tó ti gbàgbọ́ tó ṣe wípé wọ́n dìnnà ẹ̀ ní kìíní ìsìn báyìí lẹ́mbàsì ìsìn kò sí nǹkan tó fẹ́ ṣe ó máa lọ bẹ̀rẹ̀ láti abidi náà ni. square one. so àwọn tó wá ṣe wípé gbogbo àwọn tí ó ṣe wípé tí wọ́n bá ti ń travel wọ́n á ta gbogbo property tí wọ́n bá ní wọ́n á sì nítorí wípé wọ́n ń relocate eléyìí náà máa jẹ́ ẹ̀kọ́ fún wọn nítorí pé kìí ṣe eléyìí lákọ̀ọ́kọ́ àwọn míì ti ṣẹlẹ̀ tó ṣe pé wọ́n nílé mọ́tò ilẹ̀ gbogbo nǹkan tí wọ́n ní wọ́n dẹ̀ kó family nítorí wípé wọ́n ń travel wọ́n ta gbogbo property wọn pátá tí wọ́n ní ìgbà tí wọ́n débi tí wọ́n lọ ó di wípé little problem ṣẹlẹ̀ pẹ̀lú passport ọkọ nǹkan yìí dá wọn padà sí Nàìjíríà wọ́n wá dẹni tí ó lọ sí country míì tí wọ́n lọ gbàgbàrú wọ́n wá lọ sùn inú ilé pákó so a máa rí pé àwọn nǹkan yìí kò bójúmu tó nítorí wípé tẹ́ ẹ bá kúrò ní ilé náà lẹ tó máa padà bọ̀ sí ẹ má ta gbogbo nǹkan tẹ́ ẹ nítán nítorí wípé ẹ ń lọ sí ìrìn àjò ẹ máa rántí ní gbogbo ìgbà wípé ilé òun náà ní àbọ̀sinmi oko tó bá ṣe wípé. bàbá wa tó àǹdí bísí má bínú bàbá wa tó kọrin adùn kò lè dùn kó nílé má relé adùn kò lè dùn kó nílé má relé adùn wa ní pé kólúwa kó ṣọ́ wa ká tún pàdé láyọ̀. orin cultural dance ni. so nǹkan tí mo fẹ́ sọ ni wípé. ẹni tó bá àbá àwọn bíi tí ẹ má bínú ẹ má continue nǹkan tó jẹ́ kí n mú orin yẹn jáde ni pé kò sí bí ẹ̀dá bó ṣe lè lọ sí ìrìn àjò tó tí ò bá ti tún lè ṣe kò sí bí bẹ́ẹ̀ dé sí ẹ continue. nǹkan tí mo fẹ́ mẹ́nu bà òun ni wípé tó bá ṣe wípé àwọn baba ńlá wa. ṣọlí kẹ́nì ẹ káàbọ̀ sórí ètò. wọ́n bá ń ta gbogbo ilẹ̀ ìní wọn kí làwa fẹ́ máa rí jogún bá àbọ̀ bá wò wípé àwọn kúkú ti ń jáde láyé wọ́n mú ilé fámìlì wọn fàtà wọ́n mú ilẹ̀ fámìlì wọn fàtà gbogbo nǹkan tó yẹ kó ṣe wípé àwọn ọmọ tí wọ́n bí sáyé kí wọ́n jogún bá tí wọ́n bá ti tà á ìgbà tán kú tán kí ni nǹkan tán fẹ́ máa rí jogún kò sí nítorí pé ẹ fẹ́ relocate ẹ máa mú gbogbo property tẹ ní ẹ ta gbogbo ẹ̀ tán àwòrán ìtìlétà nǹkan yẹn ò ní padà bọ́ sí ẹ wà dẹni tó ń tọrọ káàkiri nǹkan yóò bójú mu ẹ jẹ́ ká rò ó dáadáa kó tó di yípa máa gbé ìgbésẹ̀ bó ṣe rí lábala títí bẹ̀yẹn òun nìyẹn. níbi tí bẹ̀yẹn akọ̀fẹ́ nǹkan tó jẹ́ ká mú ọ̀rọ̀ eléyìí wá láti fi fún gbogbo àwọn tó yẹ ń gbìyànjú láti ta gbogbo dúkìá wọn pátápátá ẹ fẹ́ sọ̀rọ̀ sí. ẹyọ mo kàn fẹ́ fi ọ̀rọ̀ kan lé náà ni kó máa jẹ́ ìtanijí fún gbogbo èèyàn tó bá fẹ́ travel fún nǹkan tá à ń sọ lọ́wọ́ àní káwọn èèyàn máa travel ṣùgbọ́n gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe láyé wọ́n ní ohun gbogbo lọ́wọ́ orí oní pásítọ̀ lẹ́gbẹ̀ẹ́ o láàfáà lẹ́gbẹ̀ẹ́ o láwọn tí wọ́n lè bọ ìtàn mọ́nà sí ìmọ́lẹ̀ sí ìrìn àjò tó fẹ́ lọ ìwọ ọ̀bá dẹ̀ wá ní ìwọ gangan náà bẹ lọ́n fúnra rẹ pé nǹkan tí mo fẹ́ dáwọ́ lé yìí ṣé nǹkan yìí á bọ́ sí it's better than kó o ṣe kó wá máa regret àbí kí ni ẹ rí tí mo sọ. wọ́n ní ṣe wò kó tó ṣe má ṣe tán kó
kó tó máa rò ó. àbí so irú nǹkan báyìí á ti rí àwọn tó máa pé wọ́n ti máa tẹ́ á lórí pé ọ̀rẹ́ wa problem kan wà nínú kíní yìí o nǹkan báyìí wà níbi nǹkan báyìí o wàá wá wo pé kí ló fẹ́ fa problem ń bẹ̀ so tí problem yẹn bá ti ń pọ̀ jù ìwọ́gún ti lọ ó ti máa kọ́kọ́ jáwọ́ rẹ̀ ọlọ́run kò ti fi yẹn ó dà gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ lọ sáájì ní tí ájí ò pè kódà wọn bá alákọ̀ọ́kọ́ wọn ní mo wá lérò ti kún ẹlẹ́ẹ̀kejì wọn lérò Tolújà smoking yín sẹ́ẹ̀gbọ́n tí mo ń sọ ẹni ájí ò pè tó lóun fẹ́ lọ sáájì ní tó bá lówó jù bẹ́ẹ̀ lọ wà lẹ́ẹ̀kùnrin lọ ìjọ tó fẹ́ lọ ìjọ iná máa sọ pé ní káàmpù lẹ́ni ó flight ti kún so ìlú òyìnbó ò tí ì pé nìyẹn ó ń PPLN ìlú òyìnbó ò tí ì pé so èmi dẹ̀ tún wò pé tó bá bẹ lọ́n dáadáa ọlọ́run á jẹ́ kí rí rẹ̀ náà wò tó sọ. ẹyọ àdúrà náà là á gbà fún pé ọlọ́run bá ò ní dójú tì í. àmín. nítorí a máa ń sọ ní gbogbo ìgbà pé ọ̀rọ̀ lọ́rọ̀ òun ni ká máa fi kọ́gbọ́n kọ́lọ́run ọba kó má jẹ́ kó fòye ọ̀rọ̀ tiwa kí wọ́n fi kọ́ ọgbọ́n. abala bẹ́ẹ̀ ni a kọ̀ fún gbogbo àwọn tó wà ní Nàìjíríà àti gbogbo àwọn tó wà nílùú tó jẹ́ pé wọ́n ní àwọn fẹ́ kúrò nílé ẹ wá wò pé gbogbo dúkìá tẹ ní pátápátá àfi kẹ́ tà á láti lè fi rìnrìn àjò ẹ rò ó dáadáa kẹ́ tó ṣe é nítorí àwọn tó wà ní outside country gan ọ̀gán wò ó pé káná wọn mọ̀ bẹ́ẹ̀ ni òun ò ní kúrò ní ilé ìyẹn ní lábala ibẹ̀ yẹn. abala kejì tí a fẹ́ lọ lónìí abala àwọn olóṣèré ni wọ́n ní àwọn àgbà òṣèré ṣe ẹ̀hónú wọ́n sọ èrònú ọkàn tiwọn náà. wọ́n ní àwọn àgbà òṣèré sọ̀rọ̀ ẹ̀hónú lórí òfin tí ìjọba gbé kalẹ̀ pé kí wọ́n má ṣe máa ṣe oògùn owó àti mímu sìgá nínú fíìmù. àwọn náà wá sọ èrò tiwọn ṣùgbọ́n tí ẹ bá fẹ́ mọ èrò tiwọn táwọn òṣèré tí wọ́n sọ ẹ lọ sínú ìwé Aláròyé ẹ rí ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ tí àwọn òṣèré náà tí wọ́n náà sọ nípa àwa náà kò mú ọ̀rọ̀ yìí wá tí àwa náà ká sọ̀rọ̀ lórí ẹ̀. wọ́n ní fífi pé kó máa fi oògùn owó pé bóyá ń ṣe oògùn owó òun ni wọ́n sọ̀rọ̀ lé lórí pé wọ́n fòfin mú wọn pé kọ́yé máa ṣe irú eré bẹ́ẹ̀ yẹn mọ́. àti àwọn tó ń mu sìgá tó máa ní wọ́n mu sìgá wọ́n fi ń ṣe gbogbo ẹ̀ nínú fíìmù ọ̀wọ́ dàbí pé àwọn ìjọba ní àwọn ò fẹ́ nínú fíìmù mọ́ tí wọ́n bá fẹ́ ṣe fíìmù kí wọ́n ṣe fíìmù nọ́mà tó bá fẹ́ ṣeré kí wọ́n ṣeré nọ́mà èmi ní sìgá mímu àbí pé wọ́n náà ń ṣoògùn owó wọ́n náà ò fẹ́ nínú fíìmù wọn. wọ́n ní òfin tí àwọn ìjọba tí wọ́n ṣe òun nìyẹn kí wọ́n lẹ́yìn náà rò sí gẹ́gẹ́ bí àti Débísí gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ jẹ́ ìkan lára àwọn eléré orí ìtàgé. mo ń bọ̀ kí àwọn tó ń jẹ́ òṣèré gangan kan tó sọ̀rọ̀ lé lórí ẹjẹ́ àwa àti ẹ pé à ń wo iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ jẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí olóòtú inú mi dùn ẹ̀ ń gbọ́ mo sọ pé ìlú tí ò bá sófin ẹ̀ṣẹ̀ kì í sí níbẹ̀ bọ̀ tófin bá ti wẹ̀ mọ̀ pé ẹ̀ṣẹ̀ wà nínú ìlú yẹn ni á jẹ́ pé nílùú wa àwọn nǹkan tó yẹ pé òfin gbọ́dọ̀ dé ó wà níbẹ̀ ló jẹ́ kí kófin wá sí òfin yẹn ti ń tají díẹ̀díẹ̀ so tá bá wo nǹkan tí ìjọba sọ ẹni tó sọ torí àgbègbè náà níjọba ẹnìkan ló máa rí ìròrí yẹn jáde pé nǹkan báyìí ò dáa bọ̀ ohun tẹ́mi rí bẹ́ẹ̀ ni pé mo gbọ́ mo dẹ̀ gba ohun tí ìjọba sọ but ẹ wo àwọn fíìmù táwọn òṣèré máa ń ṣe gbogbo fíìmù wọn tán bá ṣe fíìmù lórí pé oògùn owó wọn ń bá àwọn èèyàn wí pé oògùn owó ò dáa ni o bọ̀ àwọn kan ọ̀nà méjì mo rí pé wọn kì í ṣe fíìmù lórí ẹ̀ mi tí ìdẹ́ni bọ̀dì tó ṣe fíìmù lórí ẹ̀ nǹkan méjì ẹ̀ wọ́n dẹ̀ fi ń ṣe bí kí wọ́n fi nǹkan pákéjì fíìmù ni kí ni àkọ́kọ́ ọ̀hún tó bá ṣe yẹn bá sọ oògùn owó nu fíìmù tó bá sọ̀rọ̀ lórí oògùn owó ẹ máa rí pé ibi oògùn owó tó ń sọ yẹn wọ́n máa jẹ́ kó yé yín pé nǹkan yẹn ò dáa ibi tí ìgbẹ̀yìn onítọ̀hún já sí wọ́n fi ń kọ́yàn lọ́gbọ́n ni irú yẹn tí wọ́n bá níjọba sọ pé kí wọ́n máa ṣe èmi wò wípé nínú rìsọ́ọ̀tì kíni wọ́n máa ń padà sọ síbẹ̀ yìí pé ẹni ẹ̀ wá ní tó ṣe ní kò dáa àwọn èèyàn kọ́ bóyá kò dáa ní tó ṣe yóò dáa bí kí wọ́n lò yẹ àbí tábà ní ká má ṣe yẹn mọ́ àwọn èèyàn kankan wọn ò ní ẹ̀kọ́ níbẹ̀ kọ̀rọ̀ ní kíní tí máa ṣẹlẹ̀ àwọn èèyàn onímọ̀ pé nǹkan báyìí wà nǹkan tí ò bá dẹ̀ wọ àwọn èèyàn ní fi ṣe fíìmù on secondly ẹlẹ́ẹ̀kejì mbẹ̀ ni pé gbogbo fíìmù tó máa ń ṣe tẹ́ bá rí tán bá mu sìgá mi rí kí wọ́n bọ́ ní sìgá wẹ́nu fíìmù wọn rí tán bá rí pé wọ́n mu oògùn olóró tí wọ́n bá ń sọ̀rọ̀ lórí ẹnu fíìmù yẹn mi rí kí fíìmù ó dá lórí pé a fi bọ́ onítọ̀hún wí pé ó mú wọ́n wá fi ẹ̀jọ̀ sáà tí mo sọ wọ́n bá wọn wí fíìmù yẹn ò bá ẹni tó mu kinní yẹn wí
débi pé wọ́n á rí pé ìgbà tó mú ní tó mú yìí lójó kórí ẹ̀ ó dàrú ìgbà tó mú àná padà mú àti ìrì fíìmù tó ń ṣe tó mú rí wọ́n fi ń kún fíìmù ní wípé bóyá ẹni báyìí tó ṣe nǹkan báyìí tó yẹ kí fíìmù yẹn kó lè dùn pé ẹni yẹn o irú wà pálapàla tó wà lọ́wọ́ ẹ̀ ní ṣùgbọ́n wọ́n padà mú ẹ̀ ní pé fíìmù yẹn dá lórí pé n tó mú yìí ni ó dá lórí tó bá jẹ́ pé wọ́n rí pé wọ́n fi ń dá sẹ̀ríà fún àwọn èèyàn pé kò dára ni a rí pé ìjọba á sọ̀rọ̀ lé lórí náà yìí pé nǹkan báyìí ó ń ṣe ń ṣiṣẹ́ à ń sọ fún ẹ pé oògùn olóró ò dáa à ń sọ fún ẹ pé kí wọ́n mú sìgá mọ́ ìyẹn nu and secondly third tí wọ́n fi lé ni pé gbogbo àwọn tó ń ṣe fíìmù fún wa pátápátá ń ṣe fíìmù owó ni wọ́n fi ń pa wáàsí tí wọ́n fi ń ṣe fún wa kò ṣiṣẹ́ lára wọn gbogbo àwọn tó ń ṣe fíìmù fún wa pátápátá sàn láàrin ajé ní múni pẹ̀kọ̀rọ̀ wọ́n ṣe fíìmù fún wa àwa tó à ń wò ń rọgbọ́n ń bẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn afẹ́ kí wọ́n fojú wò wáàsí tí wọ́n ń ṣe tí wọ́n fi ń kọ́ wa lọ́gbọ́n kí wọ́n mọ̀ pé owó làwọn fi ń wá káwọn wò wípé ó gbọ́dọ̀ hàn lára tàwọn náà káwọn èèyàn lè mọ̀ rí pé tẹ́ bá dá wọn fi hàn àwọn èèyàn lè sọ pé káwọn èèyàn máa wọṣọ tí ò dáa mọ́ ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n náà ẹ̀yin gangan náà lẹ tún kọ́ àwọn obìnrin wa bọ́n ṣe ń wọ ìwọ̀kuwọ̀ ẹ̀yin lẹ ń wọ̀ jù so ibẹ̀ yẹn kọ́ nìkan tẹ̀ bèrè lórí so èmi fẹ́ kó yẹ pé káwọn náà fojú wò pé gẹ́gẹ́ bí pásítọ̀ àti àáfàá sì jẹ́ tí wọ́n jẹ́ wòlíì làwọn náà jẹ́ wòlíì kí wọ́n jẹ́ pé wáàsí tí wọ́n bá ń ṣe kó máa hàn ní ara wọn mi ò rí jù báyìí lọ lórí ìtẹ̀sọ̀. Ọ̀yá ẹ̀yin gẹ́gẹ́ bẹ nígbà yìí náà ẹ jẹ́ ẹ lára àwọn olóṣèré ọ̀yá yìí náà kí ẹ rí sí àrùn nǹkan tán. nǹkan tí mo rí sí àrùn yẹn ni wípé sometimes nǹkan tí mo kàn fẹ́ kí ó yé kó yé yín nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ni pé tí wọ́n bá gbé iṣẹ́ fún yín wípé róò báyìí la fẹ́ kẹ́ ẹ ṣe ẹ ní choice nítorí wípé owó yín lẹ fẹ́ gbà kò iṣẹ́ yín lẹ́ni story wọ́n pè yín fún iṣẹ́ ni wọ́n dẹ̀ sọ fún yín wípé nǹkan báyìí ẹ máa bá wọn ṣe so ẹ ní choice ẹ máa play role yẹn ìyẹn àkọ́kọ́ tó nípa tó ní sìgá tàbí kò so ní sìgá tí wọ́n bá sọ wípé ní ìgbà míì ó wà tó ṣe wípé story tí wọ́n bá kọ ó jọ mọ́ kí sìgá wà nínú ẹ̀ kí wọ́n heart bí ọmọ ìta nínú ẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe nǹkan yẹn kó real kò ṣe wípé sometimes àwọn tí wọ́n fẹ́ ṣe role yẹn gangan ò mọ̀ sìgá mu first time tí wọ́n bá máa ṣe tí wọ́n bá máa fi tí wọ́n bá play role yẹn òun náà ni ìgbà tí wọ́n fẹ́ mu nǹkan yẹn. àyẹ̀bí tẹ wá jẹ́ ń béèrè bí ẹni tí ò mu sìgá tẹ́lẹ̀ Yeah. tó wá fún ní rò yí pé kó mu sìgá bẹ́ẹ̀ni tó wá mu sìgá yẹn tó wá rí pé àṣepé adùn wà nù sìgá yẹn tó wá continue láti máa mu sìgá ńkọ́. kò sí àdùn nínú ẹ̀ kò dẹ̀ lè continue wípé kóun máa mú reason is that tẹ́ ẹ bá kọ́ṣẹ́ gbogbo ẹ̀ lẹ gbọ́dọ̀ kọ́ mọ́ iṣẹ́ anything ni wọ́n lè gbé fún yín nínú iṣẹ́ nítorí pé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ òun lẹ ti máa jẹ́jẹ́ nínú ìtàgé ìyẹn wà nínú ìtàgé. róòlù wọn ni. so róò tí wọ́n bá fún yín ìgbà míì wà tán sọ wípé ok ọ̀tá yín ò ṣe wèrè wọ́n á sọ wípé kẹ́ ẹ play wèrè. wọ́n ti ẹ̀ lè rí game play wèrè. ibẹ̀ lówó dẹ̀ wá sí. no I'm just using it to do example kò ṣe wípé bóyá mo sọ wípé kìíní. wọ́n ò lè gùdù lórí ẹ̀ ni. wọ́n ò lè gùdù lórí ẹ̀ ni. kẹ́ ẹ lè gbọ́ nǹkan tí mò ń sọ dáadáa so wọ́n kàn ní ok o nǹkan báyìí o ó yá o ìṣe wèrè ó yá kan ṣàdédé practice something like wèrè fún wa bóyá ẹni tó ní skọ́skọ́. abẹ́ni tó ti kú. ìyẹn ò sọ wípé bóyá kó play role yẹn tán kó ṣe wípé ó máa ní mentor tàbí wípé ó máa ní skọ́skọ́ no kó kàn just fi ṣe example láti fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn. tó bá wà lọ àpọ̀dà tó ya wèrè nù fíìmù yẹn kọ́ rè. láti fi play role yẹn ìyẹn ò sọ wípé ó ya wèrè ìyẹn ò sọ wípé ó yí lórí no wọ́n fi ṣe example ni torí ẹ̀ ni wípé tó o bá fẹ́ play àwọn dangerous something sometime bẹ́ẹ̀ yẹn o gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe wípé ó lè gbàdúrà dáadáa nítorí pé sometime wọ́n máa ń lò láti fi against ẹni tó bá play nǹkan yẹn so ó ní nínú aspect yẹn. àǹdébísí. ok mo gbọ́. òun ní ìsìn. ẹ sọ nǹkan tẹ fẹ́ sọ. àwọn ìjọba wọn náà wọn ò fẹ́. tí wọn ò bá fẹ́ now ok from example àti ń gbọ́ báyìí wípé wọn ò fẹ́ story tí wọ́n bá máa gbé kalẹ̀ èèyàn máa mọ bó ṣe máa delete ẹ̀ kúrò nínú ẹ̀. mo fẹ́ béèrè kíni kan lọ́wọ́ yẹn. àti wípé tí wọn ò bá fẹ́ nǹkan yẹn kò í ṣe wípé
play àti fíìmù tí wọ́n ń ṣe òun ló ń kọ́ àwọn ọmọ ní sìgá mímu. tí wọ́n bá fẹ́ make complain yẹn kí wọ́n make complain yẹn fún company tó ń produce sìgá first. I'm coming please. So àwọn yẹn ni wọ́n kọ́kọ́ lọ ṣe nǹkan yẹn fún. ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá kọ́sùn company tí ó produce sìgá mo lérò wípé ó máa dín àwọn ọmọ tó mu sìgá yẹn ó máa mú wọn ó máa dín wọn kù. And then kí ló mú àwọn ọmọ láti ya ìyàkuyà lọ sí ìta tí wọ́n fi misbehave tọ́pọ̀lọpọ̀ ò fi gbọ́ ọ̀rọ̀ sí òbí wọn lẹ́nu tí wọ́n fi mu ìmukúmu kò í ṣe fíìmù sometimes èmi wá láti ibi tí wọ́n ti jáde wá background àti òbí tó bí wọn. mi nǹkan tẹ́sán yẹn èmi ò gbà. kò í ṣe fíìmù tí wọ́n ń ṣe òun ló ń kọ́ àwọn ọmọ ní sìgá mu tàbí fíìmù tí wọ́n ń ṣe òun náà ni wọ́n fi ṣògùn owó no story ló mú nǹkan yẹn wá fún wọn. ẹ jẹ́ kí n fi kọ́kọ́ ṣe example fún yín. ok mo gbọ́. ẹ wo ní ẹbú ayé yìnyín láyé ìgbà kan tóun èèyàn máa ń wo Jack Chan. ok kí n má lọ sí fà ẹ wo fíìmù Commando kan tó bá ibi táyà aeroplane tó fi lọ rescue ọmọ ẹ̀ tó fi padà lọ rescue ọmọ ẹ mọ̀ pé ọmọ kan náà padà gbìyànjú nǹkan yẹn tóun náà gbà tó fi travel láti ilẹ̀ Ìgbò tóun náà gbìyànjú nǹkan yẹn tí ó fi ṣe ó béèrè pé kí ló dé tó fi ó náà ń wo fíìmù tóun wò ló fóun ní inspiration láti ṣe kánó ṣe ó bá a lọ ta ló fẹ́ mọ̀ kò sẹ́dà tó lè mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣé rí ọ̀pọ̀lọpọ̀ fíìmù tí àwọn ọmọ ọ̀dọ́ tán àwọn ọmọ kéékèèké tí wọ́n ń wò òun oge ẹ wo fíìmù. olóòtú mo fẹ́ sọ̀rọ̀ lórí ibẹ̀ yẹn o ṣe rí tábà ní ká máa sọ̀rọ̀ níbi fíìmù tó kó corruption wọ ayé jù wàláì tàláì àwọn òyìnbó ni but tábà ní sẹ́ because of èyìnbó ló sọ bí wọ́n ṣe ń fọ́ báǹkì èyìnbó ló jẹ́ ká mọ ibi tí wọ́n kówó sí bẹ́ẹ̀ inú fíìmù tí wọ́n ń ṣe àwọn ni wọ́n ṣe engine yẹn jáde àwọn náà ni wọ́n expose ẹ̀ sí jáde èyìnbó wọn ló ṣe eraser ló ṣe pencil àwọn náà tún ṣe eraser jáde but tábánikà máa sọ̀rọ̀ ń bá yorùbá fíìmù dáa point kan tí mo fẹ́ sọ ń bẹ̀ ni pé ó yẹ kí àwọn òṣèré lè sọ̀rọ̀ lórí tó ń jogun mú bọ̀ point kan mẹ́rin ọ̀rọ̀ yẹn pín sí méjì afẹ́ máa sọ ẹ̀jẹ̀ máa rántí ẹ mọ̀ pé láyé àtijọ́ ní nǹkan bíi year 99 2000 2001 2002 tọ́wọ́n bàbá wa bá ń ṣe fíìmù tó bá dé ibi pé kí àwọn obìnrin ọkùnrin àtobìnrin kí wọ́n súnmọ́ra wọn ẹ mọ̀ pé déédéé bíbẹ̀ yẹn wọ́n máa gé kúrò ní. pílò wọn tiẹ̀ máa ń lò wọ ní sáà ìfún. ẹ mọ̀ nígbà yẹn wọ́n máa gé kúrò ní wọ́n á gbé bẹ̀ yẹn kúrò tó bá ti di pé wọ́n ti ń súnmọ́ra wọn pé kínní wọ́n á gbé bẹ̀ yẹn kúrò wọ́n á transfer lọ sí next scene yẹn ní yíyẹ o nìyẹn. ní nǹkan bíi 99 ní nǹkan bíi 99 2000 2001 títí tó fi dé nǹkan bíi 2005. ẹ bá jẹ́ ń darí lóhùn bẹ́ẹ̀ yẹn ní ìgbà tó tóbi 10 years sísìn báyìí kí ló fà á tí yorùbá àwọn áfíríkà fi ń ṣe fíìmù rẹ̀ àwọn òyìnbó sọ fún wọn pé tí wọ́n bá fẹ́ gba award wọ́n fẹ́ gba best nínú fíìmù àwọn tó ń ṣe fíìmù jáde wọ́n gbọ́dọ̀ máa ń ṣe jáde làwọn apá kan náà àwọn yíbo fi ń ṣe fíìmù yẹn tó fẹ́ pàtẹ́ mọ́ làwọn yorùbá fi ń fọgbọ́n ṣe tiwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ti understand ẹni tí mo sọ báyìí ilé àwọn òyìnbó fi ń jẹ́ first nínú tó ń jẹ́ eré tíátà ṣíṣe torí nǹkan títí wọn ni ilẹ̀ yorùbá ò gbarú ẹ̀ ni mo gbọ́ yín yé ń tẹ̀ ń sọ yẹn ṣé ẹ gbọ́ mi yé ṣé ẹ gbọ́ ilẹ̀ yorùbá wọn ṣe bẹ́ẹ̀ lóòótọ́ wọn fọgbọ́n wọn mọ̀ ọgbọ́n tí wọ́n fi ń ṣe but ní síta bá ní ká máa sọ̀rọ̀ lórí tẹ̀ ń sọ yẹn ṣe wọ́n lè cover ní tí ń jogun owó mbẹ̀ nítorí pé gbogbo fíìmù tí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ lórí pé oògùn owó dáa èyí tí mo rí pé wọ́n sábà sọ̀rọ̀ lórí ẹ̀ jù òun ni sìgá mímu àti wọ́n máa mu oògùn olóró ìrìn kan ṣe fíìmù kankan fi bá wọn wí rí wọ́n kàn máa fi ń kún pé ẹni yìí ó ń ja olè àbó ń ṣe tí ò da ó ń ṣoògùn owó ó tún ń wùwà pàlàpàlà àwọn ìwà táwọn bá lọ́wọ́ oníwà pàlàpàlà òun náà máa ń ṣò so ó yẹ kí wọ́n wà nǹkan pé nǹkan báyìí ò da and secondly tí wọ́n bá tún wá parí fíìmù tán wọ́n máa ń kọ́ sẹ́yìn fíìmù wọn yìí pé lágbájá báyìí tán mú nígbà tí wọ́n ṣe fíìmù wọn ní tí wọ́n ṣe fíìmù yẹn jáde wọ́n kọ́ sẹ́yìn fíìmù yẹn pé lẹ́yìn ìgbà tí wọ́n mú tán wọ́n ṣe báyìí wọ́n kọ́ síbẹ̀ wọ́n parí fíìmù yẹn tán wọ́n kọ́ síbẹ̀ yìí pé wọ́n padà mú o nípa sìgá tó mú ó padà fa kíní báyìí fún kíní kan tó mú wọ́n kọ́ gbogbo kò dára ọ̀ ẹ̀ máa mú wọn bọ́ kò sí yẹn mọ́ lẹ́yìn fíìmù wọn sí nígbà tó di tọ́já tẹran àwọn bàbá gbà yẹn wọ́n kọ́ṣẹ́ wọn mọ iṣẹ́ ó yàtọ̀ sí pé èmi mọṣẹ́ mo kọ́ tèmi jáde eléyìí mọṣẹ́ mo kọ́ tèmi jáde so òfin ìgbà yẹn
kò dàbí ti sí òun kálukú kò ń ṣe fíìmù jáde bó ṣe wù wọ́n ni ní tèmi rí nìyẹn. ẹ̀tẹ́ bá fẹ́ táwọn èèyàn bá fẹ́ mọ̀ nípa ẹ̀ dáadáa tó bá fẹ́ mọ àwọn ọ̀rọ̀ tí àwọn òṣèré tí wọ́n sọ èrò ọkàn wọn lórí pé kọ́ má fi oògùn owó ṣe fíìmù kí wọ́n má fi sìgá mímu kí wọ́n má fi ṣe fíìmù tí ẹ bá fẹ́ mọ ẹ̀kúnrẹ́rẹ́ ẹ lọ sínú ìwé ìròyìn Aláròyé ẹ máa rí gbogbo èrò ọkàn àwọn onítíátà pátápátá òun ni lẹ máa rí níbẹ̀. àwa náà kọ́ mú eléyìí wá láti lè ní kí àwa náà ká kọ́ ọgbọ́n kan àbí ìkejì náà níbẹ̀ ni. ẹ jẹ́ ká lọ sí abala ibi tó tún àbẹ̀lẹ́rọ̀ lórí ẹ̀ka tó lọ. mo ti kíìtì ní abala bẹ̀yẹn. ó tù wá òkè báyìí. ẹ jẹ́ ká lọ sí abala ibi tó kàn. abala ibi tó kàn tá a fẹ́ lọ lónìí abala ìjọba pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ òun náà ni. àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àwọn ń béèrè fún owó oṣù wípé 497,000 naira òun ni àwọn fẹ́ máa gbà àmọ́ ìjọba ní owó yẹn ti pọ̀ ju àwọn ò lágbára ju 57,000 naira lọ lọ́wọ́ màmá ní ìjọba ní 57,000 lọ́wọ́ mọ̀ ọ́ san àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ní ìyẹn tó gbọ́dọ̀ máa gbà jù ó gbọ́dọ̀ máa gba 497,000 naira. ṣé ẹgbẹ́ òṣìṣẹ́ ló ń pàṣẹ ìjọba ló ń gbàṣẹ àbí ìjọba ló ń pàṣẹ ẹgbẹ́ òṣìṣẹ́ ló jẹ́ kó máa ṣàṣẹ? lóòótọ́ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ iṣẹ́ ni wọ́n ń ṣe iṣẹ́ ni wọ́n ń ṣe sin ìjọba. tàbátẹ́mi bá ní ká wò ó owó tọ́wọ́n ẹgbẹ́ òṣìṣẹ́ ìbéèrè kò pọ̀ jù. ẹni kí nìdí àfà? ìdí ẹ̀ ní pé ara ẹgbẹ́ òṣìṣẹ́ òun ni tíṣà wà, ara ẹgbẹ́ òṣìṣẹ́ òun ni àmì wà, ara ẹgbẹ́ òṣìṣẹ́ òun ni àwọn ọlọ́pàá wà. gbogbo àwọn yẹn pátápátá ẹgbẹ́ òṣìṣẹ́ òun ni wọ́n ó kọ́ yàtọ̀ síra wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni. ṣùgbọ́n ká wá gbé òṣìṣẹ́ yẹn ká gbé lọ sí abala ọ̀dọ̀ wọn tíṣà. tíṣà òun ló ń kọ́ president, tíṣà òun ló ń kọ́ gómìnà, tíṣà òun ló ń kọ́ àwọn mánéjà lọ́bẹ̀ kó tó di nǹkan tí wọ́n dà. nígbà tóun bá wá dé ipò yẹn tán àfà sẹ́nítọ̀ tó gbà kéré jù lóṣù tó wẹ̀ kéré jù lóṣù a máa gba bí 1.5 million naira lóṣù. ipò wẹ̀ kéré jù a máa gba bí 1.5 million. ipò wẹ̀ èmi ò mọ̀ pa ẹ̀ omi ìmọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n èmi rò lọ́kàn ní pé sẹ́nítọ̀ tí owó ẹ̀ kéré jù pátápátá wípé àwọn tó ń ṣe èmi ní kánsẹ́lọ̀ chairman ìtòwó ẹ̀ kéré jù pátápátá nínú àwọn tó ń ṣe kíní wọ́n á máa gba bí 1.5 million naira lóṣù nítorí wọ́n á gba food allowance, wọ́n á gba house allowance, wọ́n á gba fuel allowance, wọ́n á gba motor allowance, phone allowance, á gba gbogbo ẹ̀ allowance girlfriend allowance. tó bá máa ká gbogbo ẹ̀ pátápátá á máa lọ bí 1.5 million naira tàbí kó tún ju èmi kò sọ pé ó kéré jù. àwọn tíṣà 1 point mo kàn ní ó kéré jù pátápátá ipò kéré jù pátápátá wọ́n máa gba 1.5 million naira lóṣù. àwọn tíṣà tó wá kọ́ sẹ́nítọ̀ àwọn tíṣà tó kọ́ pírẹsidẹ́ǹtì ẹ wá ń fi 57,000 naira ẹ fi ń lọ wọ́n àfà ẹ dá sọ́rọ̀ àti tẹ́gbẹ́ sọ́rọ̀. olótú òwe kan bẹ tí mo mú ń pa ní gbogbo ìgbà pé wọ́n ní amúkùn ẹrù rẹ wọ́ ó lókè lẹ́ ń wò ẹ wo ìsàlẹ̀. sẹ́ni tá a bá wòye sí ọ̀rọ̀ tẹ́ sọ gbogbo àwọn òṣìṣẹ́ bẹ̀rẹ̀ látòrí àwọn teachers because ẹ ti parí ọ̀rọ̀ àwọn ni wọ́n kọ́ gbogbo ẹni tó ń jẹ́ òṣìṣẹ́ lénìí. ẹni tó fẹ́ jẹ́ fámà o kìíní kan òṣìṣẹ́ kan ló kọ́ ń ṣe kó tó di pé wọ́n náà ní certificate kan lọ́wọ́ that is teacher náà làwọn tó kọ́ kátó dé pé teacher náà ló ń kọ́ teacher but àwọn ni akọ̀wé àkọ́kọ́ òṣìṣẹ́ àkọ́kọ́ tó jẹ́ ká mọ̀ pé ńgbà tó jáde iléèwé ìwọ lọ fún lọ́ọ̀yà ìwọ lọ fún gọ́vnọ̀ ìwọ lọ fún president ìwọ lọ fún báńkà ìwọ lọ fún kìíní kan àwọn ni àkọ́kọ́ káwá gbórí wọn ká máa fi wá dákọ̀ pé gbogbo òṣìṣẹ́ wọ́n lẹ́tọ̀ọ́ àti béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ìjọba nítorí ìdí sọ pé wọ́n lẹ́tọ̀ọ́ àti béèrè ni kódà ó yẹ kí ìjọba tún fi kún owó wọn
nítorí pé tá a bá wòye tí àwọn kan bá sọ pé kò yẹ kan fi kún owó àwọn òṣìṣẹ́ ẹ já wòye sí ihun tí ń bẹ ńlẹ̀ Nàìjíríà lọ́wọ́ sí ọjà wo lẹ lè rà tí ò ti kówó lọ ńlẹ̀ wọ́n gba 400,000 gan oúnjẹ ó ti bóúnjẹ lọ ká tó wá sọ pé ẹni tó náà lọ́mọ nù àwọn tá à ń pè yẹn òṣìṣẹ́ yìí wọ́n lọ́mọ nílé ìwé o wọ́n ní àwọn tó ẹlẹ́mìí lè má ní mọ́tò níbẹ̀ o owó mọ́tò lásán ti kó kínní lọ o tí ìjọba bá fẹ́ kí owó tí wọ́n ń fún àwọn òṣìṣẹ́ ó ní fálù kí wọ́n lọ rìdúùsì gbogbo nǹkan tó gbówó lórí ńlẹ̀ Nàìjíríà ẹni ẹ bá fún 50,000 yóò mọ iye oṣù tí ó fi lo 50,000 ẹni ẹ bá fún ní 500,000 owó rẹ̀ ó lè máa jẹ́ àjẹmọ́nú fún kí ẹ ṣe pé ká gba owó ńlá ká fi máa ra nǹkan ní ńlá sẹ́wọ̀n kókò láǹfààní mọ́ so tí wọ́n bá sọ bẹ́ẹ̀ èmi náà wòye sí wípé tí wọ́n bá fún kún owó wọn ó dára bẹ́ẹ̀ and ètò tó máa tún wá ṣe pé ó tún máa jẹ́ rọrùn yìí pé kán tún wá kún owó wọn yìí náà kódà kán máa fún wọn ní 20 million naira kán máa fún wọn kò lè dàbí kí ìjọba wá wòye sí àyè kan ibi tí nǹkan tó wọ́n gogogo Nàìjíríà ó ti rọ gbogbo nǹkan kó wálẹ̀ kówó lè ní fáàlù èmi wò pé yẹn tó wà òkè. gbogbo nǹkan tí àwọn èèyàn fi ń ṣe script tó fi ń ya script tó bá padà yá ọ̀pọ̀lọpọ̀ nu wọn ó come to past. mo wo kọ́mẹ́dì kan ní orí fóònù ní ààrẹ àfà ẹni yẹn gbé ọ̀kadà nígbà tó dẹ̀ gbé ọ̀kadà ó ní by 2040 this is what will be going on ẹni kí ló ṣe ó gbé ọ̀kadà nígbà tó dẹ̀ gbé ọ̀kadà tó fẹ́ sanwó ọ̀kadà àfà owó ó dẹ̀ ń ká nǹkan bíi 40,000 naira fún ọlọ́kadà nígbà tó kó 40,000 fún ọlọ́kadà náà tún kà ó tún béèrè pé ṣó pé ó wá kó lẹ́nu lọ́jà ẹ mọ̀ pé tí nǹkan tí mo rí nínú script yẹn òun ni pé tí àwọn ìjọba wo bá tètè múra sí bí nǹkan ṣe máa gòkè tó fi máa dé pé agbára wọn gan kò ní ká nǹkan yẹn mọ́ tó jẹ́ pé nígbà tó wá parí ìlú kan wà fà mo wo kíní yẹn náà lórí Facebook ni wọ́n ní ìlú yẹn nígbà tí wọ́n máa ṣe wọ́n ní nígbà tó wá di pé owó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní pọ̀ nǹkan pọ̀ wọ́n nígbà tó wá padà yá owó wà wúlò mọ́ ó wá di pé àwọn èèyàn lọ owó wá wà ní títì ọjà wọn owó pọ̀ owó wà padà wúlò láti rajà mọ́. bẹ́ẹ̀ni ó ṣe ní ẹ kọ́ntínú àfàkẹ́ má dára mọ́. sókè láfikún kí ẹnìkejì mi náà lè sọ̀rọ̀ níbẹ̀ ni pé kí àwọn ìjọba wa kí wọ́n dákun kí wọ́n reduce gbogbo tó wọ́n ní agbára àti jẹ́ kí gbogbo nǹkan tó ń tà ẹ wo pure water ń sìn báyìí mi mọ̀ bóyá pure water ibi ò ti di 100 naira àbí èlò náà ń ta báyìí. èmi ò tẹ̀ mọ́ ẹ tó ń ta pure water sí. so ẹ wo pure water ẹ wo ìbáyìí tí nǹkan bá lè látòrí 1 naira 2 naira. ẹ wo tó bá lè di gbogbo nǹkan yẹn wálẹ̀ kó wálẹ̀ pátápátá wálẹ̀ owó wá ní value ẹni tó bá fún lówó ó mọ̀ pé ohun tó ń gba àjẹmọ́nú wà ń bẹ̀ and secondly àwọn tó jẹ́ òṣìṣẹ́ ìjọba ìdíkàrà dẹ̀ wọ́n tára bẹ́ẹ̀ dẹ̀ wọ́n wọn kálukú náà lè mọ tẹ́ bá béèrè owó tí wọ́n béèrè nílé ìwé lórí ọmọ ó ju nǹkan tí wọ́n ń gbà lọ kóṣù tó parí wọn ní bówó bá tán pẹ́ lọ́wọ́ alákọ̀wé wọn á sì mọ ṣe kíní kan bóṣù bá ti lóyún gbèsè ẹ̀tọ́ sàn wọn oṣù lóyún gbèsè ni pé owó tí wọ́n ń gbà kó tó parí kóṣù tó parí wọ́n ti mọ tí wọ́n fẹ́ náà lórí ọmọ ò sàárẹ̀ o wọ́n ti sọ jíjẹ wọ́n ti sọ mímu wọ́n ti sọ mọ́tò wọ́n ti sọ pé wọ́n fẹ́ ra ìwé fọ́mọ owó oṣù gan ti tán lórí ẹ̀ ká tó wá sọ pé ìyá àwọn àbúrò wọn ń béèrè owó so tíjọba bá lè fọ òye kó ń bá wa fi wò ó àbí kíjọba gan kan gbéra àwọn gangan sípò òṣìṣẹ́ kẹ́nìkan náà wà máa ṣe báyìí sáwọn náà ò ní sọ̀rọ̀ so kún dàkún kan bá wa fi òye òbọ̀n kí wọ́n bá wọn fowó sí and second kí wọ́n bá wa reduce gbogbo nǹkan wọ́n ní agbára àti sọ pé a fẹ́ báyìí kó sì máa rí bẹ́ẹ̀ kí òǹkàlùkù wa náà lè mọ tó bá ní lọ́wọ́ kì í ṣe òǹkàlùkù wa kó lè tó wa jẹ mi ò rí jù báyìí. nǹkan tí mo rí sí nǹkan tó wà ń bẹ̀rẹ̀ ni pé àwòrán ìsìnkí wọn tó di wípé lọ́ọ̀yà di lọ́ọ̀yà tíṣà ni àwọn òṣìṣẹ́ tí mi ò dúró síbì kan ní ibi gbogbo ẹ̀bọ̀ máa tọwọ́ bọ̀ káàkiri fún gbogbo àwọn òṣìṣẹ́ ni gbogbo àwọn tó jẹ́ òṣìṣẹ́ pátá òǹkàlùkù wọn ń jìyà wọn ń sọ́fà owó tí wọ́n bá dẹ̀ sọ wípé 50,000 naira ọ̀nà bá fẹ́ máa fún wọn kò sí nǹkan tó ràn lára wọn because ọ̀pọ̀lọpọ̀ wà tó ṣe wípé kí wọ́n tó lè jẹ kán tó lè ní mọ́tò kán tó lè donílé
nínú 50,000 yẹn tí wọ́n bá tí wọ ẹgbẹ́ lónìí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ yẹn lọ́ fi gbéra. I'm coming please. tí wọ́n bá tí ìwé ẹgbẹ́ alájẹsẹ́kù wọn ì tí ì ní owó lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ á lọ yá ìmọye owó torí pé wọ́n fẹ́ ra ilẹ̀ because wọ́n mọ̀ye pé wọ́n ń gbowó oṣù tí wọ́n dẹ́ ń gbà yìí ó kéré to the extent àmọ́ lítú owó tí wọ́n gbà yẹn nínú ẹgbẹ́ alájẹsẹ́kù àti nǹkan tí wọ́n gbà a rí i pé nǹkan yìí ni wọ́n fi ń gbéra wọ́n á máa fi sálárì wọ́n máa fi di díẹ̀ ìyàwó ajẹ àwọn náà sanwó skul ọmọ àwọn náà ṣe ẹlòmíín wà tó ṣe wípé ó fọmọ sẹ́nu kọ́ṣẹ́ ara rinṣẹ́ ara gbogbo ẹ̀ ká pé nínú 50,000 ẹjọ́ kí ni 50,000 ká nínú family kí ni 50,000 ká fún àwọn workers yìí àwọn tó wá jẹ́ wípé wọ́n kàn wà ní inú wọ́n kàn lọ sí kinní lásán pé kàn sí ẹ̀ àtẹ́ẹ̀dì ọ́fíìsì lásán ẹ wòye billions tí wọ́n ń gbà so àwọn yìí kí ni ṣé wọ́n bá ti pa àwọn yẹn lọ́ bá ń gba 50,000 kò sí nǹkan tó burú jù nínú ẹ̀ bá àwọn tó ń sọ́fà lójú méjèèjì kí ló dé tí wọ́n fẹ́ lo owó wọn tí wọ́n fẹ́ máa fi wọ́n sọ́fà lọ tí wọ́n sì fẹ́ káwọn gan enjoy wípé wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba so èmi ń rọ ìjọba kàn jọ kàn increase owó àwọn òṣìṣẹ́. 57,000 tọ́nà ọ̀fẹ́ máa san yẹn ó kéré. 57,000 ò ká nǹkan kan lára mẹ̀kúndùn lára àwọn workers. àbá ẹ̀ tiẹ̀ jẹ́ káwọn náà ṣé 57,000 yẹn kí ló rà ní Ghana náà. 57,000. kò sí kankan tó ka kò sí kankan tó rà ní Ghana. ó tẹ̀ ra kọ́kọ́ Ghana bí báyìí. 57,000. lè mú fóònù tó máa ju ìbáyìí. lẹ́sẹ̀ kásẹ̀ sọ wípé ó yá bí 400 Ghana cedis 400 Ghana cedis kí lẹ fẹ́ fi rà oúnjẹ lásán bẹ́ẹ̀ bá kó lọ bẹ́ẹ̀ bá mú lọ sọ́jà gan sef rọ́bà nylon kékeré báyìí òun lẹ máa fi mú nǹkan bọ̀. so kò possible kíjọba sọ wípé àwọn fẹ́ fún àwọn workers ní 57,000 naira so kí wọ́n jọ kán gbé yẹn kúrò kán increase salary wọn kán jẹ́ káwọn náà sì yẹ look like wípé wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba wọ́n jèrè lábẹ́ ìjọba gẹ́gẹ́ bí àwọn other country ṣe ń ṣe because other country kò sí tó o bá ṣiṣẹ́ lábẹ́ ìjọba wọ́n máa ń rí wípé ọkàn wọn máa ń balẹ̀ wọ́n máa ń rí pé wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba. wọ́n sì jẹ dáàdì tèmi gan lówó á dẹ̀ sì san. no. nítorí gbogbo iṣẹ́ tí dáàdì mi ṣe sí wọn pension wọn rí ìgbà títí tó fi kú. wọ́n sì padà fún wọn. ẹ continue jàre àfà. so àwọn nǹkan yẹn ó ní nǹkan tẹ́mi lè sọ wípé because tí wọ́n bá sọ wípé wọ́n continue arípọ̀pọ̀lọpọ̀ máa resign tó bá yá ń sìn wọ́n máa bèsì wípé káwọn kúkú máa ṣiṣẹ́ ọwọ́ àwọn ó dàbí wípé ó better because tí wọ́n bá ń ṣiṣẹ́ wọn tó ń kálukú ní company ìjọba ò ní lè máa sọ pé àwọn fẹ́ fún wọn ní 50,000 or 20,000 30,000 nígbà tí wọ́n bá ń jìyà fún dídí oṣù kan ó sọ pé owó tí ò wà tó ná ní ìṣẹ́jú kan òun ni wọ́n ń kó lé wọn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ sì ti jẹ gbèsè owó ilé wà o wọ́n á san owó ilé wọ́n dẹ̀ ń san owó ilé ní nǹkan bíi almost 500,000 tẹ́lómi ń san owó yàrá kan ṣé nínú 57,000 naira tí wọ́n ń fún wọn lóṣù ṣé ibẹ̀ ni wọ́n ti fẹ́ yọ almost 500 something tí wọ́n ń san fowó ilé àwọn láńlọ́ọ̀dù tí dẹ̀ ti ń demand fún 2 years now ṣé wọ́n fẹ́ kán lọ́mọ jalè pẹ̀lú iṣẹ́ ìjọba ni ẹ jẹ́ ká rò ó kó tó di wípé èèyàn máa ṣe náà káwọn náà gbé tákàdá wọn kó gbé gègé wọn kó rò ó kó tó di wípé èèyàn wọ́n máa fi ìpìlẹ̀ yìí wọ́n máa fi lélẹ̀ wọ́n máa wá ta ẹ̀ down. ìdí nìyí tí gbogbo àwọn ìjọba. so wọ́n ní ká fi iná yìí jó ara ẹni wò bó bá ṣe máa rí so káwọn náà Philippines yẹn little tó bá ṣàwọn ìjà wọn lè gba ìdí nìyí tí àwọn òṣìṣẹ́ ṣe máa náà wọ́n lọ fún strike. ọ̀pọ̀lọpọ̀ workers wà from example now ọ̀pọ̀lọpọ̀ workers wà tó ṣe wípé ilé family ló ń gbé kò lè dá ẹnu ìyá àti bàbá bọ́ ó dẹ̀ ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba bíi fẹ́ẹ̀kú wọ́n dẹ̀ ń rí ọ̀pọ̀lọpọ̀ wà kò lè dá ọmọ tọ́ ní school ó dẹ̀ ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba ọ̀pọ̀lọpọ̀ wà tó ṣe wípé gbogbo ẹbí ń rún pa ó ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba ẹ̀rí òṣìṣẹ́ ìjọba míì tó ṣe wípé gbogbo ṣòkòtò gan ó ti ká mọ́ ń dì wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba wọ́n ń jìyà
so kí wọ́n ní benefit wípé èèyàn ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba abẹ́ ìjọba tí wọ́n ti ń ṣiṣẹ́ tó ṣe pé wọ́n ń rún pa ẹ̀jẹ̀ kan wà òkè bí ìgbà tó ṣe wípé abẹ́ ìjọba ni wọ́n ti ń ṣiṣẹ́ lóòótọ́ so kí ìjọba fi ojú àánú wò wọ́n kí wọ́n rò ó dáadáa wípé ìjẹ́ táwọn bá ṣe sọ wípé káwọn máa san 57,000 fún wọn o títí láéláé iye táwọn fẹ́ máa san ìjọ bójú mu kàn rò ó. afẹ́ láàrin ìṣẹ́jú díẹ̀. ní àfikún tèmi kan tèmi rí bẹ́ẹ̀ ni wípé ṣé rí tí ìjọba bá sọ wípé 57,000 àwọn fẹ́ máa san mo ẹ wo ọ̀rọ̀ yẹn dà gẹ́gẹ́ bí ẹni tó bí ọmọ tó bí yìí ó wá tọ́jú ẹ̀ dáadáa ó fún lóúnjẹ ó fún ní nǹkan tó fẹ́ wọṣọ dáadáa ó dájà àwọn ẹgbẹ́ ẹ̀ lọ tí wọ́n bá ń pe ọmọ náà sólè ń ta wà láì kò ní jẹ́ á ní bàbá mi ń tọ́jú mi dáadáa ẹ̀ tẹ́ stand tí mo ń sọ ọmọ tẹ́ ẹ̀ fún lówó tẹ́ ẹ̀ fún ní nǹkan tó lóhun tó dáa kódà kí wọ́n fẹ́ fowó tán ta nínú ibi tí mo wà pè mí ẹ ṣàkíyèsí tí wọ́n bá fún àwọn ìjọba àwọn òṣìṣẹ́ ìjọba ní owó tó dára wàláì òfin tíjọba bá ṣe fún wọn bí wọ́n ń páyà òfin ìjọba tẹ́tẹ́lẹ̀ wọn ò tún páyà rẹ̀ jù ẹ̀ lọ ìjọba náà ò lẹ́nu and second àwọn kíníkan bẹ tí ò ní máa ṣẹlẹ̀ tó ti máa ń ṣẹlẹ̀ ẹ máa gbọ́ pé 100 wọn ní kún ó kọ ẹ̀rì tí wọ́n kọ ìzírò méjì kọ́ ló wà lẹ́yìn 100 ló fà tẹ́lẹ̀ mi fi kọ ìzírò bíi mẹ́fà 100 over the 1 million so because of báwo ni nǹkan yóò ṣe ní máa ṣẹlẹ̀ tí wọn ní máa fi tí wọn máa wo ọgbọ́n ọ̀la fẹ́ dẹ́ ọ̀dẹ̀ pàwọ́ àti fẹ́ kò ní pẹ́ ta fẹ́ lọ́dún méjì ta fẹ́ fi kúrò níbi oṣù kan ta fẹ́ fi kúrò níbi iṣẹ́ yìí o àbí ẹ̀mí fẹ́ kó mi next week awọ́gbọ̀n ọgbọ́n tí ó fi ṣe kíni tí ó fi jàjọba lólè àbí tí ó fi jà complain tó bá wà tí ó fi jà lólè ó kì í gbà táwọn tó jẹ́ ìjọba wa tó yẹ ká ara dẹ̀ wá lára yín tẹ́ ẹ ní complain lóríṣiríṣi tẹ́ ẹ ń gbà síbi iṣẹ́ tẹ́ ẹ sanwó tó dáa ẹni tó wá ní private company ẹ dáhùn kí lẹ fẹ́ kó ṣe o a sọ fún yín pé ṣé ń gbà tó wọn tíjọba ń san 50,000 ẹ wá fẹ́ kó wọn máa san 50,000 àbẹ́ẹ̀ tí olùsàn tí mo sọ. oh sure. so kí wọ́n dákun kí òfin wọn kó lè mú àwọn òṣìṣẹ́ yìí dáadáa káwọn náà lè mọ̀ wípé àwọn ń gbowó tó tówó kan bá wà fún ọ lówó because of ọmọ tẹ́lómi rán ní school kò í ṣe kékeré o so kí wọ́n try kan bá wà fún ọ lówó tó wà òkè dáadáa kára lè dẹ gbogbo wa and kókó yàtọ̀ sí òṣìṣẹ́ ẹlòmíì òṣìṣẹ́ lára ìjọba àwa tá a jẹ́ ara ilé náà tá a níṣẹ́ ọwọ́ ìjọba wa ẹ bá wa jẹ́ kó oúnjẹ wálẹ̀ kó gbogbo nǹkan wálẹ̀ pátápátá kówó lè wúlò owó tá a bá pa wọlé kó lè bá a mọ́ wa lọ́wọ́ kẹ́ bá pè wá lọ́la pé jẹ́ àdìbò káwa náà lè ṣe kíni pé a fẹ́ dìbò kò jù bá ń lọ. abálábẹ yẹn òun náà nìyẹn ẹ̀bẹ̀ là ń bẹ ìjọba kó bá wa ṣíjú àánú wo gbogbo àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ lábẹ́ wọn pátápátá ike kó bá wa ṣíjú àánú kó bá wa ṣíwò wọn. àfà eléyìí wọ́n ní bàbá wa olóyè ààrẹ wa bàbá wa President Ahmed Bọ́lá Tinubu ọ̀nà wọn ò ní pariwo kankan o lórí àyájọ́ ọdún kan lórí ipò ààrẹ rárá àbá ó ti ń lọ́dún ó ti fẹ́ tọ́dún kan tí bàbá wa gùn bẹ́ẹ̀. àbí ojú ló pẹ́ sí. ojú ló pẹ́ sí. ìpàdé kejì náà. ṣe ẹ̀yẹ káwá náà sáré fi opportunity yẹn náà ká fi congratulate wọn láàrin ìṣẹ̀lẹ̀. wọ́n ní tọ́mọ ẹni bá kíní kan bá ṣe kíní kan àbí wọ́n ń pòwe. wọ́n ní tọ́mọ ẹni bá jóore. akí bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣẹ̀ṣẹ̀ mú ẹyẹ bọ̀ ní àpò ni ṣùgbọ́n tá à ń bẹ̀ wọ́n ní wípé kí wọ́n wo èmi sọ̀rọ̀ àṣẹ pé ọmọ Yorùbá kàn wo ìyà tí àwọn bàbá wa Awólọ́wọ̀ bàbá wa Awólọ́wọ̀ tí wọ́n jẹ between 30 years kó tó di pé bàbá wa Abíọ́lá náà bí tiwọn náà between 30 years sí bàbá wa Abíọ́lá náà ṣe iná ni àwọn náà bọ́ síbẹ̀ táwa wo 30 years méjèèjì yẹn 60 years ni 60 years yẹn tí àwọn bàbá náà fẹ́ fi gbìyànjú tọ́rọ̀ wọn ojú ṣeṣe àwọn wá bọ́ síbẹ̀ lélẹ̀ kí wọ́n gbìyànjú wọ́n jẹ́ kára ti dẹ Nàìjíríà dáadáa látara tiwọn kí gbogbo nǹkan yí padà kára dẹ̀ wá kí pé àwọn tó wà nílùú òyìnbó gan-an kí inú ó dùn fún wọn inú ó dùn láti lè sọ pé àwọn náà fẹ́ wá dálé iṣẹ́ sí Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ní talent tó pọ̀ ní Nàìjíríà tí wọ́n lọ ń lò sílùú bòmíì kí wọ́n jẹ́ kí gbogbo nǹkan yẹn ó wálé kó jẹ́ pé ọlá orúkọ wọn yẹn kó jẹ́ kí ni kó ro gbogbo Nàìjíríà tó ní pé tó ń pè ní Ahmed náà ni ẹni tí ń dúpẹ́ ká lè dúpẹ́ kọ́lá yẹn dẹ̀ lè kárí gbogbo wa a kí wọn pé congratulations to our president. àìtẹ́ tí ó dà pé June náà ni. a ti ń kí wọn náà nìyẹn ó dà pé June 21 nítorí bá ti ń gbọ́ wọn. ó dà pé June 21 ni bàbá máa pé ọdún kan lọ́mọ àpò ọdún kan a ti ń kí wọ́n lẹ̀ nìyẹn àti débi sóyà ẹ̀yin náà sáré sọ̀rọ̀ dé làwọn ìṣẹ̀lẹ̀. a kàn kí wọn náà ní wípé
wọ́n kú iṣẹ́ takuntakun lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí wọn á gùn Ọlọ́run á dẹ̀ tì wọ́n lẹ́yìn láti lè ṣe iṣẹ́ tí Ọlọ́run gbélé wọn lọ́wọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run torí pé tí ò bá sí títọ́ Ọlọ́run èèyàn ò lè dá nǹkan kan ṣe Ọlọ́run láti ní lẹ́yìn má tì ní lójú káyé bàbá wa jọ̀ọ́ kí wọ́n bá wa rìn Nàìjíríà kán bá wa rìn dáadáa kán àwọn tó bá wá yẹ kí wọ́n ṣe ní àtúnṣe nínú ẹ̀ kán bá wa tún ṣe nítorí títọ́ Ọlọ́run kán bá wa adjust gbogbo. à ń bẹ bàbá wa Bọ́lá Ahmed Tinubu wípé ọdún kan à ń gbà ládùúrà à ń bẹ̀ wọ́n à ń gbà ládùúrà wípé ọdún kan tó fẹ́ ṣe yìí ayọ̀ ìdùnnú ìfọ̀kànbalẹ̀ ni wọ́n á fi ṣe. wọ́n dẹ̀ mọ́ gbàgbọ́ nìkan táwọn kọ̀ọ̀kan fún wa pé àsìkò ti tó tí Nàìjíríà dára àsìkò ti tó tí Nàìjíríà sunwọ̀n Bọ́lá Ahmed gangan làárẹ tọ́lọ́run yan ìgbà tó ṣe ìjọba Èkó yí padà ìgbà tó ṣe ìjọba Èkó yí padà gbogbo ẹni tó wọlé Èkó gan mọ̀ pé ó yí padà Bọ́lá Ahmed gangan làárẹ tọ́lọ́run yan bá ṣe wuyìn ọba ẹ̀yin lọ́lọ́run ràn wọ́n ẹ jẹ́ kí kó tún dájú bá ṣe ń fẹ́ lọ́wọ́ ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín o ẹ jẹ́ kí ọdún kan yìí ẹ jẹ́ kó nípa tó máa kó lára gbogbo Nàìjíríà pátápátá afa eléyìí ó lọ sí àjò ọ̀wọ́n wo la máa pè ná ó lọ sáájú àwọn ẹlẹ́ṣọ́ ààbò ọ̀dọ̀ àwọn ẹlẹ́ṣọ́ ààbò ní eléyìí lọ ṣé ẹ̀rù ń bà wọ́n ni ẹ̀rù ń bọ̀ wọ́n ẹlẹ́ṣọ́ ni àbẹ̀rù ló ń bọ̀ wọ́n aráàlú afa ẹni kí ló sọ wọ́n ní 1000 kan sójà kò lè dá àwọn ọ̀daràn yìí kò lè dá wọn kojú ẹjọ́ 1000 kan sójà. 1000 kan sójà ò lè dá àwọn ọ̀daràn kojú. àwọn ọ̀daràn wo ló ní ẹ̀mọ́ tó ń sọ àwọn tó ń jí kùsà wà. àwọn tó ń wa gold. àwọn tó ń wa kùsà. ṣé wọ́n tún wa kùsà náà Nàìjíríà. àwọn wa kùsà lọ́yọ̀ọ́. wọ́n wà lẹ́kìtì. wọ́n ní 1000 kan sójà kò lè dá àwọn ọ̀daràn tó ń jí kùsà wà lọ́yọ̀ọ́ dúró ìjọba wọ́n ní ìjọba ẹ̀mẹ́ta ni ìjọba iṣẹ́ pọ̀ fún yín láti ṣe. nígbà tó ti ń ṣe pé 1000 kan sójà kò lè dá àwọn ọ̀daràn dúró tó túmọ̀ sí pé àwọn ọ̀daràn yẹn gan ti wẹ̀wé rin wípé nǹkan tó bá gbà làwọn máa fún wọn kí ló jẹ́ kí àwọn náà máa sọ pé nǹkan tó bá gbà làwọn máa fún wọn ṣé afẹ́ nítorí Nàìjíríà ò dáa ni àbí nítorí gbogbo wa ń wá owó afá. tó àwọn ẹni tí wọ́n sọ pé 1000 that is 1000 kọ́ yẹn tó jẹ́ sọ́jà kò lè dá wọn dúró dàtí wọ́n fi yé pé àwọn tó wà ń bẹ̀ dira gidi tí àwọn náà múra pé bó bá ṣe máa já sí ló máa já sí but nǹkan tí mi sì máa ń tẹnu mọ́ ọ̀rọ̀ kan ni wípé sẹ́rí 1000 kan sọ́jà tí ò lè dá dúró nǹkan yọ kan ṣoṣo lè dá wọn dúró kí ni nǹkan tó lè dá wọn dúró ni pé ẹ̀yin jẹ́ kí sísítẹ́ẹ̀mù Nàìjíríà kó yàtọ̀ òtítọ́ àsọpọ̀ àwọn tí wọ́n lọ ṣe kí ni ìdá ọ̀ nítorí pé wọ́n nínú gbogbo nǹkan àmúṣọrọ̀ Nàìjíríà pátápátá kò sáyẹn nìkan ní Nàìjíríà ò tí ì fọwọ́ kan láti máa wà wọ́n ní Nàìjíríà ò tí ì máa fọwọ́ kan láti máa wà àwọn tó ń fi ń wá yẹn sí ní kálukú sì ń dọ́gbọ́n sí ni ìjọba ò tí ì accept pé wọ́n ti ń wá epo à ń tẹ epo ìjọba wa ò tí ì sọ pé kí wọ́n máa wà wọ́n sì wà ni wọ́n fi sí reserve ló wà so àwọn tó gbogbo tẹ bá rí tí wọ́n rí ń ta bóyá kọ̀ọ̀kan tíjọba wà wọ́n àti fi àṣẹ síta pé ẹ máa wà so ìyẹn bá àgbọ̀ ni bọ́n tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé nǹkan yóò kan bí 1000 àbí 1 billion sí sọ́jà ò lè kojú wọn nǹkan yóò kan lè kojú wọn kí ni ẹ jẹ́ kí ìjọba wo change everything ní Nàìjíríà títí kan owó kí owó change kí gbogbo àwọn èèyàn tó ṣiṣẹ́ ẹni tó ní brain kó rí lò káwọn tó ń ta ọjà orí owó wà láì tẹ bá ṣòfin wípé epo ò gbọdọ̀ jáde lọ́dọ̀ anybody ò ní jáde ẹ rí i pé òfin yẹn ó ráàyè wọlé ṣiṣẹ́ kí gbogbo ibi tó yẹ kí náà wà kọ́ lọ́wọ́ bá kún ìjọba wa lọ́wọ́ nítorí pé ebi ń pa àwọn èèyàn ní brain wọn rí lò ok àwọn tó ń wa kùsà a rí i pé nǹkan ìjọba nílò tọ́ àti àwọn tó ń gbébọn tó ń jalè èwo ló dá ọdún méjèèjì. afa ẹni kùsà ṣé ogún ìjọba ni àbójú ogún property ni lọ́nà ló fi jẹ́ property. ẹ mọ̀ pé kùsà wọ́n wà ńlẹ̀ ni kùsà tá à ń sọ yìí sẹ́yìn orúkọ ẹyọkan náà fi pé kùsà diamond wọn àánú kùsà
gold wà nù kùsà nínú kíni à ń pe kíni kan ní mórúkọ àwọn kíni yẹn díẹ̀ because of àwa mọ̀ àwọn ìlú ó wà nílùú tiwa náà. àfà nǹkan tẹ́mi sọ yìí pé kò lè jẹ́ property ìjọba property ẹni tó nílẹ̀ òun ní kùsà. ẹ jẹ́ kí n dá yín lóyún ẹ jẹ́ olóòtú ìbéèrè lẹ́bìrì epo tí wọ́n gẹ̀ẹ́tì nínú oko bàbá tèmi ṣé bàbá mi ni ó máa wo epo ni epo ìjọba ló lè po ìlú ló ní nǹkan àmúṣọrọ̀ wa ni àfi tẹ́ni tó bá ní lóko bá mọ̀nà tí ó fi mú ókè náà tí wọ́n á ní mo lè po àpèjúwe kùsà jẹ́ nǹkan tó epo easy àti wà epo òde easy àti wà jáde báwo ẹ̀ ṣe fẹ́ tà àfi kẹ́ ẹ gbé dọ́dọ̀ àwọn tí wọ́n ṣe epo èsì tí wọ́n ń ṣe nínú ilé bọ́n ṣe ń ṣe epo pupa ẹ gbé dọ́dọ̀ àwọn machine kan tó jẹ́ àwọn ìjọba lóde ẹ̀ ní lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni kùsà jẹ́ nǹkan kan tó ṣe yí pé àwọn èèyàn ẹ̀ ní sísè gbé lọ síbi kan mọ́ òkúta ni epo kò kí sòkúta bóun náà bá jókòó ó yàtọ̀ síra wọn bọ̀ òkúta gold diamond nǹkan tẹ́ ẹ lè wà nílẹ̀ ní bíi alum nǹkan tẹ́ ẹ lè wà nílẹ̀ tẹ́ máa rí ni ṣe ẹ ti rọ sáà báyìí kì í sì nǹkan tẹ́sẹ̀ gbé lọ síbi kan pé ẹ fẹ́ change ẹ lè taarọ̀ ẹ̀ so tẹ́ bá rí inú oko yín ọ̀nà tẹ́ ẹ fi lè ṣe ẹ̀yin lẹ́ni oko yín lòótọ́ ọ̀nà tẹ́ ẹ fi lè ṣe tẹ́ ẹ fi lè wá ẹ̀yin lẹ́ mọ̀ ṣùgbọ́n ẹ ti rọ sáà tí mò ń sọ olóòtú pé ó ti yàtọ̀ sí epo ìjọba gbogbo nǹkan tí tá à ń sọ ìjọba náà máa tún pọ́n ní èyí tó wà ní oko yín tó bá jẹ́ bí tẹ́wọ́ mọ̀ gbọ́tẹ́ fi wá ṣùgbọ́n kò sí nínú kan mi so ìjọba náà gbogbo ẹ̀. nǹkan tí mo kàn rí sí nǹkan tó wà ń bẹ̀ ni wípé àwọn ìjọba náà ni a máa bẹ̀ àti àwọn ìjọba àkọ́kọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sọ́dọ̀ ìjọba ó ní pé iyán ti di àtúngún ọbẹ̀ ti di àtúnṣe ẹ jọ kí àwọn ìjọba ó jọ kí wọ́n bá wa wá àtúnṣe sí nǹkan yẹn ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn kan wà tí wọ́n ń ta ilẹ̀ tí ó ṣe wípé nǹkan àlùmọ́nì tó wà nínú orí ilẹ̀ títí wọn òun ni wọ́n ń tà tí wọ́n bá ti lè fi ẹ̀tàn ta ilẹ̀ lórí ta ilẹ̀ ra tẹ́ ẹ ti ta ilẹ̀ yín tí wọ́n ti lè gẹ̀ẹ́tì pé nǹkan báyìí ló wà lórí ilẹ̀ yín ẹ ti mọ̀ wípé ó di dandan nǹkan yẹn máa ṣẹlẹ̀ wọ́n dẹ̀ tún lè ṣe wọ́n dẹ̀ tún lo ọgbọ́n kan láti rí wípé àwọn fẹ́ ọmọ ẹni tó nílẹ̀ yẹn nǹkan tí àwọn tó jẹ́ bíi white people tí wọ́n ń ṣe nìyẹn ẹ mọ̀ pé nǹkan yìí wọ́n ń ṣe ní Ghana dáadáa wọ́n máa fẹ́ wọn nínú ìlú yẹn tó bá ti fẹ́ wọn wọ́n wá lọ sínú family land wọn wọ́n wá lọ máa ya ilẹ̀ yẹn wò wọ́n máa lọ fi machine ya ilẹ̀ yẹn láti lè mọ ilẹ̀ tí góòdì àti àwọn oríṣiríṣi àlùmọ́nì yẹn tó wà nínú ẹ̀ tó bá ti rí opportunity tí wọ́n fẹ́ wọn bẹ́ẹ̀ yẹn ó ti parí nǹkan tí wọ́n wá ti tán wọ́n máa lọ máa gbẹ́ ilẹ̀ káàkiri nǹkan yìí tó bá continue bẹ́ẹ̀ ogún ayérayé àwọn ọmọ yín òun lè ń gbé sọnù yẹn nítorí náà kí gbogbo àwọn tí wọ́n ń ṣe nǹkan báyìí tó dẹ̀ gbé oúnjẹ ọjọ́ ọ̀la wọn tí wọ́n ń gbé fọlọ́ngbò jẹ kí wọ́n ní kíyèsára nítorí wípé díẹ̀ tí gímú ẹlẹ́dẹ̀ bá fi lè wọgbà tán pátá wọ́n máa lé kódà wọ́n máa lé ẹlòmíì kúrò nínú yàrá ẹ̀ tán máa scan ilẹ̀ lẹ́ẹ̀nìyẹn wò. so bí abala bó ṣe rí ní abala abẹ̀yẹn nìyẹn. eléyìí la máa fi ṣe ìlọ lónìí kì í àní lọlé ikú lọ́wọ́ àní lọlé àrùn lọ́wọ́ lágbára Ọlọ́run ọba afa agbábọ́ọ̀lù kan rèé tàbá ń sọ pé kọ́lọ̀ má jẹ́ ká ṣiṣẹ́ fún oníṣẹ́ tàbá ń sọ pé kọ́lọ̀ ń ba kó má jẹ́ ká tọ́ ọmọ ọlọ́mọ tàbá ń sọ pé kọ́lọ̀ ń ba kó má jẹ́ ká tọ́ aya láya agbábọ́ọ̀lù kan rèé ló jẹ́ pé ó tọ́ ọmọ ọlọ́mọ ó tọ́ aya láya wọ́n ní lẹ́yìn ọmọ mẹ́ta ló tó ṣẹ̀mọ́ pé àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta kì í ṣe ti tòun ẹ̀rí nǹkan yẹn lórí Facebook àìdébísí ẹ̀rí agbábọ́ọ̀lù kan rèé tọ́pọ̀rúkọ ẹ̀ ní Káyọ̀dé Ọlánrewájú lẹ́yìn ọmọ mẹ́ta òun ló tó mọ̀ yìí pé kò sí ìkankan tó jẹ́ ọmọ òun nínú mẹ́tẹ̀ẹ̀ta ibo ni kí agbábọ́ọ̀lù yìí ibo ni kò ti bẹ̀rẹ̀ ó lọ ṣe DNA ló fi rí pọ̀ wọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta kì í ṣe tòun ṣé kò wá ti dé pé ní ìsìn afá ṣé kò ti dé pé ní ìsìn yìí gan-an kóhun àtìyàwó gan-an kọjọ máa súnmọ́ra wọn gbogbo ìgbà tó bá bí ọmọ yẹn lọ ṣe DNA
bóyá ọmọ yẹn kò lè fi kọ̀nfàmù kódà kan tọmọ yẹn bá ju ẹ tó ju ẹ tìmútìmú tó ju ẹ tètítètí ṣé kò ti di pé káwọn ọkùnrin máa lọ ṣe DNA báyìí àfa nítorí àwọn obìnrin wa lọ́mọ ẹni tó lọ́mọ DNA ló lè tú àṣírí ẹni tó lọ́mọ fọkùnrin àfa ẹja dá sí òun la máa fi tẹ̀bá dẹ̀ ti ń sọ̀rọ̀ tẹ̀bá ti ń délẹ̀ ẹja máa dágbére. olóòtú ṣe rí tábánikà máa sọ̀rọ̀ nípa tí DNA fẹ́ dá sílẹ̀ nù ayé ẹ wò ó ọmọ àlètẹ́ máa kà tí gbìyànjú tó bá wà láyé bá jẹ́ 1 million ọmọ àlètẹ́ sì kọ́ sì máa lọ bí kí náà máa pè náà 800 nítorí wípé láyé ìjọ́un bí àwọn bàbá wa irú nǹkan báyìí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn bàbá wa mọ̀ bí tíyẹn bá ti ń tọpinpin jù yóò ojú rẹ̀ ó rí nǹkan tí ò yẹ kó rí. afa so ẹ jẹ́ stand. afa ẹ jẹ́ má bínú afa ẹ jẹ́ má bínú ṣẹ́rí nǹkan yẹn nǹkan tó máa ń ṣe jẹ́ kí ọkùnrin máa tọpinpin ọkùnrin lè má tètè mọ̀ ọkùnrin ok ẹni tí ó tọ́ ọmọ kìíní tó tọ́ kejì tó fi dórí kẹta ẹ mọ̀ ẹgbẹ́ tí wo obìnrin ò bá change nínú ilé ọkùnrin ò níwèé pé jẹ́ kí n lọ ṣe DNA test bóyá mi mo lọ́mọ yìí ṣé nǹkan tí mo sọ sí yín nǹkan kan ó ṣẹlẹ̀ sẹ́nìkan ìyàwó ló jẹ́ kí ọkọ kó fura ṣé nǹkan tí mo sọ sí ìyàwó ló jẹ́ kí ọkọ kó fura ní ọkọ wà wípé nígbà tí n bá gbé ọmọ wàá máa sáré jọ wọn gbà lọ́wọ́ mi o kì í fẹ́ jẹ́ kí n tẹ̀lé ọmọ o kì í fẹ́ jẹ́ kọ́ ọmọ súnmọ́ mi nǹkan fẹ́ ṣé mi mo lọ́mọ yìí ṣá. ẹ mọ̀ pé dìmọ̀ tóbìnrin ò bá tí ì change lórí ọmọ ọkọ ò ní wòó pé ṣé jẹ́ lọ ṣe DNA test fún jẹ́ lọ. olóòtú ṣe rí tèmi rí bí ọ̀rọ̀ yìí ni pé ó kàn pọ̀ láyé tá a wà báyìí ni o kò dẹ̀ sí nǹkan tó jó fẹ́ pé nǹkan méjì la jìnnà sí nǹkan kan a jìnnà sí nǹkan kan a fẹ́ nǹkan kan kí ni nǹkan náà àkọ́kọ́ gbogbo wa ti jìnnà sí báwọn bàbá wa ṣe ń fẹ́ ìyàwó fi ọkọ láyé jọ̀hún a jìnnà sọ́lọ́run ọba wípé ẹni tí mo fẹ́ fẹ́ yìí o díẹ̀ ń wòwò tí mistake kan bá ti wà ń bẹ̀ kò sí wàá mọ̀ náà and secondly a jìnnà sí báwọn bàbá wa ṣe ń fẹ́ ìyàwó láyé jọ̀hún a jìnnà sí ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ni pé ìfẹ́kùfẹ́ ẹwà là ń fẹ́ ń sìn àfẹ́ ń tí ẹlẹ́dàá wa fẹ́ mọ́ ń táwọn èèyàn ń fẹ́ là ń fẹ́ ẹlòmíì obìnrin tó rẹwà ní wákàkiri ẹlòmíì ọkùnrin tó rẹwà ní wákàkiri ẹlòmíì ọkùnrin tó lówó ní wákàkiri ẹlòmíì obìnrin tó lówó ní wákàkiri bẹ́ẹ̀ dẹ̀ ni olóríire obìnrin bẹ́lẹ́gbẹ̀rẹ̀ tí ò tiẹ̀ lówó kankan tí ò kájú primary one lọ tó yẹ pé olúfẹ́ kú sí lọ́rùn tí ò fẹ́ yìí ọkùnrin tó yẹ pé kò lówó lọ́wọ́ ló wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí tó yẹ pé nílẹ̀lẹ́dà rẹ̀ gbá tí ó ń dọ̀dọ̀ lówó dọjọ́ alẹ́ rárá wọ́n máa wọ́wà kú wà káàkiri bóun ni ò sí ní gbòjò fáìn náà. agbẹ́dẹ̀jọ ìfẹ́kùfẹ́ ayé tá à ń wá káàkiri òun ló kó bá wa so ìfẹ́kùfẹ́ yẹn ló fa ìbíkúbí ló dẹ̀ fa ìríkúrí àwọn àbáwá aláyé ìjọ àwọn wọn àwọ ẹwà fún anábì Muhammad sallallahu nínú nǹkan mẹ́rin tó ní àwòká tó fẹ́ obìnrin ẹlẹ́ẹ̀kẹrin lóbìnrin ní ẹwà wà àwa wá gbé ẹwà sí number 1 fẹ́ obìnrin jàmálì yìí lóòótọ́ dákọ̀ jàmálì yìí obìnrin a lè fẹ́ obìnrin látara ẹwà ní ànábì sọ kò sọ pé fẹ́ obìnrin pé torí pé obìnrin bá fine no ní jàmálì yìí o lè fẹ́ obìnrin nípa bẹ́ẹ̀ obìnrin bá fine àti díìnì ẹ̀sìn rẹ̀ àti iná sábì àwọn ìran rẹ̀ understand so but ẹwà yẹn làwa wá gbé sọ́kàn báyìí ọmọ yìí fine ọmọ yìí yọ bọ́ọ̀kì ọmọ yìí yọ fronti ọmọ yìí àkínní àwọ̀ pé ìdílé rẹ̀ mọ́ àwọ̀ gbogbo nǹkan tó yẹ ká wò mọ́ tó yẹ pé àwọn nǹkan yẹn là ń wò ni dèní kò sọ́kùnrin tí ò fine kò sọ́kùnrin tí ò fine so nígbà tí mi bá wá rí i pé obìnrin fine ẹwà àwọn tó ń kọ́ ẹ̀há bo obìnrin lórí yẹn kò ní kọ́ mọ̀ sí kí n lò tọ́ o àtàwọn tó lè jábọ̀ kò ní kọ́ mọ̀ sí tí wọ́n ṣe o but àwọn bàbá yìí torí nǹkan yẹn làwọn bàbá yìí náà fi ń secure gbọ́ ayé ti di gan ayé ti di jàkúdà ń sìn àtẹni tó ń kẹwàá borí àtẹni tó ń lò jáàbù àtẹni tó ń wọ gbogbo ti di jàkúdà. ṣé kò pọ̀ ngara ń bá yín. so tí mo fẹ́ ń bẹ̀ ni pé ẹ bá fẹ́ fẹ́yàwó wa lẹ́yìn tẹ́ fi lè mọ obìnrin tó dára jù tó fi ní fẹ́fẹ́ kúfẹ́ bí ó bá ti ẹ̀yà kú yà díẹ̀ obìnrin kò sẹ́ni tó pé tán fẹ́ obìnrin pé ẹlẹ́dàá rẹ pé lọ sọ́dọ̀ pásítọ̀ rẹ tó bá dẹ̀ rí pásítọ̀ tó tẹ́ ọlọ́run àtàfà tó tẹ́ ọlọ́run ìwọ gangan gbàgbé sọ́dọ̀ ọlọ́run kò jìnnà sẹ́sẹ̀ kó bèrè wọn ẹlẹ́dàá rẹ ó fi hàn bóbìnrin bá dáa kò sọ́kùnrin tó dáa tán kò sọ́kùnrin tó dáa tán àmọ́ má ní jẹra wa náà ní ṣùgbọ́n kò ní jẹ́ bí irú yẹn tó máa kó wà láàbọ̀ lọ́jọ́ alẹ́ ẹwà là ń ṣe kí ni lọ́pọ̀lọpọ̀ wa and secondly ń bẹ̀ láfikún tó o bá fẹ́ yàwó sí ilé mọ̀ jìnnà sí yàwó rẹ̀ wàláì kó o bá fẹ́ travel
mú ìyàwó ẹ lọ́wọ́ mú lọ síbi tó fẹ́ mú lẹ́kẹ́jọ lọ síbẹ̀ tó bá kàdá gidá tí òfin ní lọ àtàìmù tó fẹ́ lọ jẹ́ kó jẹ́ kó wọ̀gán ló fún lóyún láàrin ọ̀sẹ̀ kan mọ́ fílẹ̀ fọdún mẹ́ta wọ́n mọ̀ pé olóyún tó bá lóyún. àtàrọ̀ àtọ̀sán àtàlẹ́ àtàrọ̀ àtọ̀sán. ìsinmi náà ló ní náà so ìsinmi náà dà kó wá lọ tán kẹ́nìkan máa bọ́ yẹran jẹ kí wọ́n máa jẹ egun so wọ́n lẹ̀ sẹ́rí àwọn nǹkan yẹn ó yẹ ká máa wò ó tóbìnrin bá ti rẹwà gbà pé kìí ṣe tiwọn nìkan bọ́kùnrin bá ti rẹwà kìí ṣe tiwọn nìkan ọkùnrin ò rẹwà ní obìnrin ò rẹwà yẹn ò ní kọ́ mọ̀ sí tí ó ṣe o bọ́n tá à ń sọ ni pé tóbìnrin tó bá wà pẹ̀lú ìyàwó rẹ lójúṣe rẹ ṣe dáadáa fowó kẹ tó bá lówó lọ́wọ́ tó fi inú hàn má lo ọkàn méjì fún ìyàwó rẹ jókòó mọ̀ pé onífẹ̀ẹ́ rẹ tó bá wá jàǹbá rẹ ó kún òun àtọ Ọlọ́run ọba torí ẹlòmíì gan tó fowó kẹyàwó gan ń bẹ̀ mí kò sí ní tí ò ṣẹlẹ̀ so kọ́lọ́run ó dúró tiwa ní tèmi rí ń bẹ̀ ni ẹ wọ àníri jù báyìí lọ orúkọ tèmi ní Taofik Ṣàfihàn Ọlápàdé ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wa ẹ̀yin tẹ̀ ń bá wa ṣe tẹ̀ ń bá wa tẹ̀ like lórí ètò ojú tó lè tò ní ẹ ṣeun ojú wa ò ní rọrùn etí wa náà ò ní gbọ́ ìbànújẹ́ o ìrì lójú owó ń rí ìrì láàmú rí yókù tó ti jọ́ mẹ́jọ ẹ ṣe àdúpẹ́. ọ̀rọ̀ mi fáwọn ìgbéyàwó mi because ìgbéyàwó náà ni. à ń kí bàbá wa aṣíwájú òkìkí ifá akínyínpẹ káàbọ̀ sórí ètò àwa live and direct lórí Facebook àti lórí TikTok bàbá wa ẹ máa bá wa bọ̀ ẹ sì máa bá wa dá sétò sà. so ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó mi wà tó ṣe wípé bọ́ àwọn kankan wà tó ṣe wípé ó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tí ò kì í ṣẹlẹ̀ ní Ghana bí báyìí o ní tó bá sọ wípé ní Ghana kan máa mú ọmọ àlè gbogbo ọmọ pátá ló máa jọ ọmọ àlè ní Ghana. ẹ̀yin bọ̀rọ̀ jẹ́ ẹ bọ̀rọ̀ jẹ́ tó bá sọ wípé kán kó ọmọ àlè kán máa ṣe DNA kò ní sí ọmọ kankan ní Ghana tó máa jẹ́ ọmọ ọkọ nínú ẹ̀ because ní Ghana bí báyìí àwọn wọ́n máa ń ṣe nǹkan kan tó ṣe wípé àwọn òkáǹtì tóbìnrin bá fi lè bímọ òbímọ náà nìyẹn ilé ìyá ẹ̀ náà ló máa wà tó máa ti máa wọ ọmọ àwọn òkè ẹ̀ ọkọ dẹ̀ tó wá bá ẹ níbẹ̀ ó tún máa ọkọ tó bá wù ẹ́ o lè gbọ́ ọmọ fún o lè sọ wípé ókè o ìwà òun ló lọ́mọ ẹlòmíì kan ló lọ́mọ kinní kan ẹ tó bá wù ẹ́ ni bọ̀ pé ẹ máa wá lọ ṣe DNA wọ́n àṣẹ ẹ̀ṣẹ́ rí ní Ghana kò sí tó kàn wọ́n bó in tó bá fi lè mú pé ẹ̀ ń ṣe DNA ẹ̀ ń ṣe gbá. in tó bá fi lè mú pé ẹ̀ ń ṣe DNA káàkiri ẹ ti mọ̀ wípé ẹ̀ ń tan náà wàhálà fún ìgbéyàwó yín ìyẹn ibi tí mo lọ pọ̀ o ibi tí mò ń lọ ẹ jẹ́ kí bàbá máa sọ̀rọ̀ ṣebí dádì òkìkí fánìyàn àbí wọ́n máa sọ̀rọ̀ dáadáa so nǹkan tó ń ṣẹlẹ̀ ni wípé àwọn obìnrin wọ́n níṣẹ́ láti ṣe ọkùnrin ẹ ní iṣẹ́ láti ṣe ẹ̀yin ọkùnrin tẹ́ mọ̀ wípé ẹ̀ ń travel ẹ máa ń travel dáadáa ẹ sì máa ń ju ìyàwó yín nìkan sí ilé nǹkan kan tí mo fẹ́ mú wá ni wípé tẹ́ bá ti rìn àjò tẹ́ bá ti mọ̀ wípé ẹ máa lọ ó máa tó oṣù ó máa tó ọ̀sẹ̀ bíi 3 4 ẹ mọ irú ìyàwó tẹ́ fẹ́ yí pé àkọ́kọ́ kò lè mára dúró lọ títí so it's better ẹ má máa jìnnà sí irú ìyàwó bẹ́ẹ̀ ìmọ̀ràn àkọ́kọ́ nìyẹn fún àwọn ọkùnrin ẹlẹ́ẹ̀kejì ni wípé ìgbà tẹ́yìn bá ń travel ẹ̀yin gan mọ̀ tó ṣe wípé tó ṣe nínú lára àwọn ọkùnrin míì wọn lè mára dúró tẹ́ ẹ bá ti ń lọ ìlú bí tẹ́ ń lọ ẹ ti pàdé ẹ ti ní kọ́ńkúbáì síbẹ̀. kọ́ńkúbáì. bẹ́ẹ̀ ni ìwé náà tún pè ní kọ́ńkúbáì. tó ṣe wípé tí ó bá ti gba rúùmù gan sẹ̀ wọ́n máa gba rúùmù fún ìyẹn náà. ìyẹn kọ́ńkúbáì. so ìyẹn ti wà táwọn ọkùnrin míì máa ń ṣe dáadáa ẹ̀ẹ́dẹ̀ ní kí ẹ̀ fún ìyàwó tilé tẹ́ ẹ gbé sílé fine ṣé ó expect ọkọ ẹ̀ fọ́sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta kò rọ́kọ kó dé. ó da ẹni tó ń sọ yìí agbábọ́ọ̀lù ni ẹni tá à ń sọ yìí o. mọ iye ọdún tó máa ń fi lọ gbá bọ́ọ̀lù káàkiri tá a bá wò obìnrin náà máa rí ọ̀rọ̀ sọ ní inú ẹ̀. Àyìndébísí. so ṣe ní DNA kò ṣe DNA yẹn ó ń tú ilé ká. Àyìndébísí ní àkókò tó. nítorí tá a bá ní ká máa wo ìgbé ayé ní àkókò tó pọ̀ gbogbo ọmọ ayé ìpátá ló máa jọ máa lè èmi ò dẹ̀ rọ́ máa lè kankan tó bá sọ pọ́bìnrin bíi ìrọ́ máa lè kankan. ẹ jẹ́ kí bàbá wọn Òkìkí Ifá ẹ jẹ́ kí ọ̀nà bá wa dá sọ́tọ̀ bàbá ọ̀rọ̀ tá a gbé wá yìí náà bá wa dá sí láàrin ìṣẹ́jú díẹ̀ sà.
ẹ kalẹ́ bàbá wa o. àdúrà wọn gba pé ètò kò ní bàjẹ́ o. Ọlọ́run ló ń tó o. bàbá bá ṣe wà bá ṣe ń gbọ́ wa lórí TikTok tá a wà báyìí ó ń gbọ́ yín káàkiri àgbáyé wa live and direct lórí Facebook náà àti TikTok náà lájọ wà ó ń gbọ́ yín ó dẹ̀ ń gbọ́ yín lórí rédíò wa lórí app wa ní Kaya Radio TV ó ń gbọ́ yín káàkiri báyìí bàbá èyí náà bá wa dá sọ́rẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ sàn. Ogun atọ́ bàbá mi o. iléeṣẹ́ náà ní bàjẹ́. Láṣẹ Elédùmarè sá. ọpọlọ tí náà kò ní dàrú. Àmín àṣẹ. láti Elédùmarè. Àmín ẹ lè àmín. ti sọ̀rọ̀ pípọ̀ jù bẹ́ẹ̀ torí ẹ mọ̀ pé mo bá yín lẹ́nu ẹ ní. Bẹ́ẹ̀ni. Bàbá ẹ jẹ́ nǹkan tá a gbé nǹkan tí a rí torí òun náà la fẹ́ fi kásẹ̀ ètò wa nínú ọ̀lẹ́ ni ọ̀rọ̀ agbábọ́ọ̀lù kan ni wọ́n pè ní Káyọ̀dé Ọlánrewájú lẹ́yìn ọmọ mẹ́ta òun ló tó mọ̀ tó lọ ṣe DNA test ló tó mọ̀ pé kò sí nínú ọmọ mẹ́tẹ̀ẹ̀ta kò sí tó jẹ́ tòun nínú ọmọ mẹ́tẹ̀ẹ̀ta nǹkan tá à ń fà lẹ́nìí nìyẹn tẹ́ fi bá wa lẹ́nu ẹ̀ sà. À ń béèrè pé ṣé ọkùnrin ló jẹ̀bi ni àbóbìnrin ló jẹ̀bi. olóòtú. Yes sir. babaláàmọ̀ tú àwọn ọ̀rọ̀ yẹn lọ ilẹ̀ kún ọ̀rọ̀ pọ̀ níbẹ̀ torí obìnrin yìí a lè sọpọ̀ jẹ̀bi a sì lè sọpọ̀ jàre. Bẹ́ẹ̀ni. ọkùnrin náà a lè sọpọ̀ jẹ̀bi a sì lè sọpọ̀ jàre. olóòtú ṣé ń gbọ́ mi sà. À ń gbọ́ yín sà à ń gbọ́ yín dáadáa báyìí. torí gbogbo nǹkan láyé yìí wọ́n ní bẹ́ẹ̀ yẹ bá ṣe lọ la ṣe máa ń sọ̀kò wọ́n ní ẹ̀. bẹ́ẹ̀ yẹ bá ṣe lọ là á ṣe sọ̀kò ẹyẹ. Bẹ́ẹ̀ni. sọtiyé bẹ́ẹ̀ ni sà. ìrìn tí ọkọ bá rìn ni ó mú ìyàwó ṣèṣekúṣe. ó lè rìnrìn àjò bí ìyá mi Adébísí wọ́n ṣe ń sọ̀rọ̀ ní ẹ̀ẹ̀kan. Ẹ ṣé bàbá mi. ó lè rìnrìn àjò tí ó wẹ̀ yìí wò tó sì jẹ́ pé obìnrin yìí tó dá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń hàpùn gan o ẹwà àwọn tó wà l'Amẹ́ríkà tó wà ní UK wọ́n fi ìyàwó kalẹ̀ lé ṣé bí wọ́n ṣe fìyàwó sílẹ̀ náà ni wọ́n máa bá ní. Láíláí. wọ́n á ti yẹ̀ wọ́n wò. Nígbà tó ṣe wípé àwọn gan wọ́n yẹ obìnrin míì kó ta. èyí tó bá nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ tí wọ́n sì mọ̀ pé àwọn nífẹ̀ẹ́ ara wọn lẹ́yìn kó ṣe ń tó bá fẹ́ ṣe tó ti yé nìsí kó padà sílé ara àwọn ìṣekúṣe yìí ni míì máa bí doyún tọkọ wọn bá dé òun ní sọ fún wọn pé àwọn ti ṣe nǹkan báyìí ọkọ ó gorí rẹ̀ tọkọ báyìí ti gorí rẹ̀ ó ti ṣe kí ni ọkọ ló lóyún nìyẹn. nígbà tọkọ oníkájọ́. yóò tó gbéra kò ní kájọ́ bẹ́ẹ̀ sì ni ò ní ka oṣù ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ yìí torí tá a bá dá máa tú palẹ̀ ilẹ̀ máa kún Elédùmarè lọ́mọ ẹni tí ń sin òun Elédùmarè lọ́mọ èèyàn rẹ̀ lẹ́yìn kí ọkọ yìí kó ní sùúrù kó sì gbà fún Ọlọ́run. ọ̀dà bàbá wa ẹ ṣe láàrin ìṣẹ̀lẹ̀ ká tó lọ bàbá ẹ bá wa súre fún gbogbo Ghana Nàìjíríà àti Kaya Radio ẹ bá wa súre fún gbogbo ilé pátápátá ká tó yànda yín sà. àdúrà wọ́n gbà o ojú tí ń bọ̀ wá kò ní di àmín ojú tí ń wọ̀ yìí kò ní fọ́ Kaya Radio yóò máa lọ sókè ní o. ìbá ní erin ńlá lọ lórí ọ̀tá rẹ̀ ṣe erin ẹ̀fọ̀n ńlá lọ lórí ọ̀tá rẹ̀ ṣe ẹ̀fọ̀n òjò pàpà lọ lórí ọ̀tá lárẹ̀ ṣe òjò pàpà bí òkè àwòlé Ọ̀rúnmìlà ádámù Ọ̀rúnmìlà wọn láyé bàbá òní dìde mọ́ ifá gbọ́ ifá ni wọ́n rí wọn onírọ̀ ni wọ́n ń pa olégbè ni wọ́n ń ṣe onírọ̀ ni wọ́n ń sùn ta ẹrú ń tòkè ẹrú ń tọ̀ ifá bá gbáyé wá dìde bọ́ gbáyé yín dìde o. àmín. Kaya Radio Elédùmarè ó gbé dìde o. àmín. ó ti ń dìde báyìí kò ní jábọ́ o. àmín. gbogbo ọpọlọ tẹ́ẹ̀mọ̀ ló ń bẹ̀ láṣẹ Elédùmarè kò ní bàjẹ́ ọpọlọ yín ò ní jọba o. àmín. àmín.
ìmọ̀ yóò ní jọba o. àmín àmín. ifá ni ogbe yẹ̀kún bá bá àbúlù orí ogbó orí atọ́ ni bá bẹ́ẹ̀ tó dábì bọ́ má bò kún sèré bọ́ má bọ̀ sàṣìwẹ́sẹ̀ àràtẹ́ ìbòdò lè bàjẹ́ rekete ní gún níwájú ọmọ aráyé gbogbo àrà tí ẹ̀ bá ń dá yọmọ gún ni. àmín àṣẹ gbogbo etí tí ń gbọ́ wa lónìí gbogbo àrà tí wọ́n bá ń dá yọmọ gún ni o. àmín àṣẹ ìṣẹ́gun ọ̀tá àmín àṣẹ bọ́ọ̀dà yín òdì àmín. ìbànújẹ́ kò ní jẹ́ tẹnì kọ̀ọ̀kan o. Àmín. gbogbo etí tí ń gbọ́ wa lónìí gbogbo ojú tí ń wò wá adùngbẹ̀yìn ọ̀dà fún ewúro lóko àlejò lọ́dún Bẹ́ẹ̀ni, adùn nígbẹ̀yìn ewúro adùn nígbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. àmín àṣẹ àmín. adùn báyìí kì í tán nínú oyin adùn ní tán nínú ọ̀rọ̀ yín. àmín àmín adùn báyìí kì í tán nínú rèké adùn ní tán nínú ọ̀rọ̀ yín. Àmín. adùn báyìí kì í tán nínú ṣúgà adùn ní tán nínú ọ̀rọ̀ yín. Àmín. láṣẹ Elédùmarè gbogbo etí tí ń gbọ́ wa gbogbo ojú tí ń wò wá pátápátá àní àṣẹ jẹ̀kú Èdùmàrè. tọ́ Àmín. àṣẹ àṣẹ Àmín. àṣẹ. Àmín àṣẹ. Bàbá, àṣẹ bẹ́ẹ̀ o. ẹ ṣé gan sà ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín fún ìwọ̀nba bẹ́ẹ̀ ṣe bá wa fi ọpọlọ tẹ fi bá wa dá sí ọ̀rọ̀ yìí a ò fi bẹ́ẹ̀ ní àkókò tó pọ̀ àfà àbí ká gbẹ́ lómi wọlé nìkan bá wa dá sí ẹ jẹ́ ká gbé ìyá wa Adéjọkẹ́ Balógun ẹ jẹ́ ká òbóyàn náà lè bá wa dá sí ẹ jẹ́ ká wọ̀ wọn tó lè bá wa dá sí ká mú ní ọkùnrin kan obìnrin kan àti gbọ́ lábala àti gbọ́ lágbára ọkùnrin ẹ̀jẹ̀ àgbọ̀ lábala a dẹ̀ lè gbé ìyá wa ìrẹ́lì ẹ wo ọmọlábí a lè gbé ìyàwó ọmọlára sórósó náà wọlé ẹni tó bá kọ́kọ́ wọlé náà la máa kọ́kọ́ gbé wọlé ní pátápátá ṣùgbọ́n àfi bẹ́ẹ̀ lákòókò dà pé àwọn méjèèjì wọn ti já kúrò ní orí ìlà afa àǹjẹ́bísí bóyá ẹ jẹ́ ká ọ̀rọ̀ máa dágbére akí bàbá wa lẹ́ẹ̀kan sí pé bàbá wa ẹ ṣé gan-an ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ àǹjẹ́bísí ó yẹ já dágbére. ok tó àti sọ onírúurú ọ̀rọ̀ àsọsẹ́kù ni àní sọ ọ̀rọ̀ tán láṣẹ Elédùmarè ọba tó láyé tó ní ọ̀run ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ kọ̀ọ̀kan ẹ jẹ́ ká ṣe àtúnṣe ní ọwọ́ ìwọ̀nba tí a gbọ́ ẹ jẹ́ ká ṣe àtúnṣe ní inú ẹ̀ ìwọ kọ́ mọ bí ó ṣe to ilé ẹ̀ tílẹ̀ ò fi ní dàrú tó ṣe wípé ọmọ ọlọ́mọ kò ní jẹ́ ò ní bá wọn tọ́ ọmọ ọlọ́mọ tó ṣe wípé ọmọ títí ẹ ò ní wàá tọ́ mọ bí wàá ṣe to ilé ẹ̀ kí ilé ẹ̀ ó lè bá a tòrò so ìwọ ìyàwó mọ bí wàá ṣe gbé ìdí dúró tó ṣe ní àfaradà ní inú ìgbéyàwó ọkọ mọ bá rí ìdójútì ní ilé ọkọ bẹ́ẹ̀ ni ní abala ti ibẹ̀ yẹn a dẹ̀ tún rọ gbogbo àwọn ìjọba náà pé àwọn nǹkan tó yẹ kí wọ́n bá wa ṣe ní àtúnṣe kan jọ̀ọ́ kan bá wa bójú wo àwọn òṣìṣẹ́ ìjọba kan bá wa ṣe ní àtúnṣe kó lè bá rí bó ṣe yẹ kó rí ọ̀rọ̀ wa ò ní ju sókí báyìí lọ ní abala títí ibẹ̀ yẹn ni ó ní lábala ojú tó lé lágbára lọ́wọ́ Elédùmarè ọba ojú tó wò mí kò má ní fọ́ o bẹ́ẹ̀ náà ni gbogbo etí tó ń gbọ́ wa pátápátá etí náà ò ní di láṣẹ Elédùmarè ọba àdúrà kan wà tí mo máa ń gbà fún gbogbo ẹ̀yin alábíàmọ àgbáyé pátá wípé ẹrù kan wà tó ṣe wípé gbogbo abíàmọ kò kì í tú wò lágbára lọ́wọ́ Ọlọ́run wọn ò ní gbé káyín mọ́lé wọn ò ní gbé kémi náà mọ́lé ẹ ò ní sunkún lórí ohunkóhun tó mú inú yín dùn láṣẹ Elédùmarè ọba tómijé bá máa jáde lójú yín omijé ayọ̀ ló máa jáde lójú yín bí à ń kọ́lé à ń sílé à ń ṣe ìgbéyàwó à ń sohun rere orúkọ mi ò yí padà o orúkọ mi ni Olúbísí ọmọ bíbí Akínlóye Ìkòyí Ẹ̀sọ́ àtúnlọ ó di ọjọ́ mẹ́jọ láṣẹ Elédùmarè ọba ó dàbọ̀. oníyanṣe ọlọ́kàṣe gbogbo ẹ̀yin tẹ́ bá wa jókòó tẹ́ bá wa fìfẹ́ jẹ́ gbogbo yín pátápátá òun ni a dúpẹ́ fún Ọlọ́run bá a bá wa dúpẹ́ lọ́wọ́ yín ju bí àwa ṣe dúpẹ́ lọ́wọ́ yín lọ nítorí àwọn ò lè dúpẹ́ tán tọ́lọ́run bá dẹ̀ ti dúpẹ́ fún ní àfà ó ti parí nítorí ọpẹ́ mélòó láwa lè dùn lọ́wọ́ lálẹ́ dùn ṣùgbọ́n Ọlọ́run bá a bá wa dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá akí Ṣọlikẹ́nì tí ó gbàwẹ̀ tó ń jẹ sàárì mo kí Olúwaṣeun Kàsálí mo kí Olúbísí ọmọ bíbí Akínlóye mo dẹ̀ tún kí Ọmọlára mo kí Ades mo kí gbogbo wa pátápátá ní agbára Ọlọ́run bá ohun rere yóò máa wọlé tán gbogbo wa lágbára Ọlọ́run bá orúkọ tèmi náà yí padà kò dẹ̀ ní yí padà kò dẹ̀ ní fẹ́ yí padà tó bá ti máa yí padà gan bàbá lágbájá ló máa yí padà sí lágbára Ọlọ́run bá ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ Yusuf Ògúnbáyọ̀ Olúwatóbilọ́ba òun ni orúkọ mi ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ tẹ́tí máa bá wa pàdé lórí ètò Ojútólé ó dàbọ̀ ire lójú owó rí ire lójú àwọn arí lágbára Ọlọ́run bá. àwa ń lọ ó dìgbà ó ṣe ká má fi kú ìyára wa ká má fàrùn ìyára wa
láṣẹ Elédùmarè ọba tó àwa ń lọ báyìí ó tún di ọjọ́ mẹ́jọ láti ṣe Elédùmarè ọba ojú tó lé. Our youth are suffering out there, and I believe we can come together. We'll make a room of all. Àjòjì ọwọ́ kan kò kúkú gbẹ́rù dórí. Àjòjì ọwọ́ kan kò kúkú gbẹ́rù dórí. Ẹ jẹ́ ká ṣera wa, ẹ jẹ́ ká ṣera wa lóṣooṣù ọwọ́. Ẹ jẹ́ ká ṣera wa, ẹ jẹ́ ká ṣera wa lóṣooṣù ọwọ́. Ajamatu Rahman Afrikotun Abahabiyo. Ajamatu Rahman Afrikotun